الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. الحمد لله الذي أمر المرأة بطاعة زوجها وجعل طاعة زوجها عبادة من العبادات الظاهرة لسعادتها في الدنيا والآخرة، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí ó pa obìnrin láṣẹ tó ní kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. ọba yìí ó ṣe ìtẹ̀lé àṣẹ ọkọ, ó ṣe ní ẹ̀sìn tóbìnrin ó máa fi súnmọ́ Ọlọ́run tí ó fi wá lọ lè wà ní Jánnà Ọlọ́run. bí ó bá sì tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ mọ́ tí ò ṣe dáadáa sọ́kọ rẹ̀, àwọn ẹ̀tọ́ tọ́lọ́run ní kó máa ṣe tó bá gbé jù sílẹ̀ tí ò ṣe, ìtumọ̀ ẹ̀ ni pé yóò lọ lè wọná Ọlọ́run. abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀, gbogbo àwọn ìyàwó wa, àwọn màmá wa, àwọn àbúrò wa, ẹ̀gbọ́n wa lóbìnrin, kọ́lọ́mọ̀sí wọn lọ́mọ ná. àwa náà tá a jọkọ, kọ́lọ́mọ̀sí àwa náà lọ́mọ ná. tóbìnrin bá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tí ń ṣe gbà pé ẹ̀sìn ni tóun fi ń súnmọ́ Ọlọ́run, inú rẹ̀ ó máa dùn nílé ọkọ. ilé ayé tí ó ń gbé yìí yóò gbé pẹ̀lú àlàáfíà. Ọlọ́run fún láwọn ọmọ alálùbáríkà. Ọlọ́run bá Allah yóò dájà àdùnnú kalẹ̀ fún tí ó máa ná. lẹ́yìn náà tó bá wá jáde ilé ayé yóò lè sinmi nínú sàárè. tó bá dijọ́ àlìkìyámà, Ọlọ́run bá Allah wá sọ fún un pé kó wò nínú ojú ọ̀nà yìí tó bá wù nínú àwọn ojú ọ̀nà àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ, èyí tó bá wù ń bẹ̀ náà ní kó wọ̀, látara pé ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá ṣe wá lọ́mọ àlìjánà. àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àláfíà Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. ẹ̀yọ́mayá mi nínú ẹ̀sìn wa, ètò wọn ní ká gbéyẹ̀wò láàárọ̀ yìí, òun náà ni huququ zawji ala zawjatihi fil Islam. àwọn ẹ̀tọ́ tí Ọlọ́run bá Allah pàṣẹ ipe kí obìnrin tí wọ́n fẹ́ sínú ilé kó máa fún ọkọ rẹ̀ títí tó fi tẹrí gbà sọ, títí tó fi jáde láyé ni wọ́n máa ṣe, yóò máa ṣe dáadáa sọ́kọ ẹ̀. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ ó yé wáyé pé obìnrin al-mar'atu khalaqaha Allahu li'ibadati. Ọlọ́run dáhùn náà nítorí ẹ̀sìn ni, bó ṣe dá ọkùnrin náà. ẹ̀sìn òun náà ni obìnrin ìlọ́wọ́ sìn láyé, torí ẹ̀sìn la ṣe dá. a'udhu billahi minash shaitani rajim wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run bá ní dá àlìjànnú àtọ́mọ èèyàn lásán bí ìbá jẹ́ pé mo dá wọn torí ẹ̀sìn. rí àlẹ́ ins, ọmọ èèyàn méjì ní máa ń jẹ́ bẹ́ẹ̀, akọ àtabo, ọkùnrin àtobìnrin. ṣe rí ìyàwó wa tó wà nílé yẹn, Ọlọ́run bá aláàdá nítorí kó lè wá sin òun lóhun nìkan ni o. obìnrin náà gbọ́dọ̀ mọ̀ pé torí ẹ̀sìn la ṣe dáhùn. tó bá fẹ́ lọ́kọ ẹlẹ́sìn ló gbọ́dọ̀ fẹ́, léyìí tí yóò ràn lọ́wọ́ láti lè bá wọ àlìjánná Ọlọ́run. Ọlọ́run bá aláà tún wá ṣe ìgbéyàwó, ó ṣe ní ẹ̀sìn fún obìnrin ipe tí wọ́n bá ti fẹ́, gbogbo tí wọ́n máa ṣe nínú ilé ọkọ yẹn ó gbọ́dọ̀ gbà pé ẹ̀sìn ni tí wọ́n máa fi wá ojú rere Ọlọ́run. gbogbo tí Ọlọ́run bá aláà bá ní kó máa ṣe nínú ilé ọkọ yẹn yóò mójútó. gbogbo tí Ọlọ́run bá aláà ní kó máa ṣe yóò fi ilẹ̀ láì ṣe. ní tí ń ṣe yìí ẹ̀sìn ni ó máa já sí lọ́dọ̀ Ọlọ́run ọba wa. rí ìmọ̀ọ́sẹ̀ dáadáa sọ́kọ ìbáàdà ẹ̀sìn lòun náà. bá a ṣe ń kírun tá ń gbààwẹ̀
tá ń lọ hajj tá ń yọ zaka tá a sì ń lo jẹ̀lúbáàb tí a sì ń dìde lóru gbogbo àwọn ìjọsìn tí obìnrin ń ṣe yìí gbogbo ẹ̀ pátá ni ó gbé wà lìjánná wọ́n ní nínú ẹ̀ òun náà ni ta'atu zawj al-ihsanu ila zawj ìmọ̀ ṣe dáadáa sọ́kọ náà ẹ̀sìn lòun náà kódà ẹ̀sìn ní tó jẹ́ pé ta'atun wajiba wọ́n ní ẹ̀sìn tó jẹ́ ọ̀ranyàn ni tó jẹ́ pé Ọlọ́run bá Allah yóò bi léèrè tó bá dọjọ́ al-qiyama wa ta'atu zawji min mujibati janna wọ́n ní nínú nǹkan tí máa ń jẹ́ kí Ọlọ́run sọ àlìjánà dọ̀ranyàn fún yàn nínú àwọn nǹkan tó Ọlọ́run bá Allah máa fi ń ṣe àlìjánà ní ọ̀ranyàn fóbìnrin yìí pé kó wọ̀ ọ́ òun náà ni máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ al-mar'atu salihah ẹ̀rí obìnrin dáadáa ja'alaha Allahu li zawjiha sakana Ọlọ́run bá Allah yóò fi ṣe ìfọkànbalẹ̀ fún ọkọ rẹ̀ Ọlọ́run bá Allah ó ní ẹ̀yin ọkùnrin àwọn ìyàwó yín tá a ní kẹfẹ́ yẹn afẹ́ kí wọ́n jẹ́ ìfọkànbalẹ̀ fún yín láfi ní kẹfẹ́ wọn gbogbo ẹni tí ó bá ti níyàwó tó bá níyàwó yóò mọ̀ pé tí ń sọ yìí bó ṣe rí nìyẹn ẹ̀mí rẹ̀ ó balẹ̀ inú rẹ̀ ó máa dùn ara rẹ̀ ó fúyẹ́ Ọlọ́run bá Allah sọ náà al-Qur'ani Karim a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ní wa min ayatihi Ọlọ́run nínú àwọn àmì tá a fi mọ̀ pé Ọlọ́run bá ń bẹ an khalaqa lakum min anfusikum azwaja òun náà ni pé Ọlọ́run bá dá látara ara yín ó dá àwọn ìyàwó yín fún yín litaskunu ilayha kẹ́ẹ̀lì máa sinmi sọ́dọ̀ wọn tẹ́ bá ti rí wọn báyìí kẹ́mi yóò balẹ̀ kí ni yóò máa dùn ẹni bá níyàwó ìgbádùn ni o ẹni bá níyàwó rẹ̀ litaskunu ilayha Ọlọ́run bá ní àníkẹ́ fẹ́yàwó tẹ́ ẹ bá ti ń lọ lè bá wọn lé inú yóò sì máa dùn tí wọ́n bá sí ń lé ara yóò ní yá tí wọ́n bá ti dé ara yóò tún yá tẹ́ ẹ bá bá wọn lé inú yóò ní dùn tẹ́ ẹ bá bá wọn lé ara yóò máa yá Ọlọ́run bá aláwọ̀ ni wa ja'ala bainakum mawaddatan wa rahma òun Ọlọ́run lòun wá fi ìfẹ́ àtàánú sí yín lẹ́mìí obìnrin gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nítorí tọ́lọ́hun kọ́mọ̀ jẹ́ nítorí owó torí tó bá dá ìfẹ́ ọlọ kọ́mọ̀ jẹ́ nítorí ipò torí ó lè kú níbi iṣẹ́ tó wà kọ́mọ̀ jẹ́ nítorí ẹbí kọ́mọ̀ jẹ́ nítorí nǹkan kan àfi nítorí Ọlọ́run gbogbo obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nítorí Ọlọ́run òun yóò máa jẹ́ ìfọkànbalẹ̀ fún ọkọ rẹ̀ yóò máa jẹ́ àánú fún ọkọ rẹ̀ ajẹ́pẹ́ kéèyàn níyàwó tó dáa àánú kan ní látọ̀dọ̀ Ọlọ́run ẹni Ọlọ́run fẹ́ ṣàánú nílé ayé ń bí nínú àwọn àánú tọ́lọ́run máa ń fún yàn tí ilé ayé fi máa ń rọrùn fún yàn ó ní kéèyàn fẹ́ yàwó tó dáa ẹ̀rọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní adúniya mataa anábì ní ilé ayé dùn o wa khairu mataa'iha ní tó dùn jù nínú ilé ayé al-mar'atu salihah ó náà ní kéèyàn oníyàwó tó dáa bá a ṣe jòkó lẹ́yìn sìn gbogbo àwa tọ́jọ́ pé àwọn ìyàwó wa wọn ò dà wá láàmú níta ní láfi kalẹ̀ nígbà tá a fẹ́ kú nílé bá a ṣe ń lọ léyèmí wá balẹ̀ pé a bá ń tọ́ da ńlé wọ́n ti bá a sóúnjẹ tọ́ da àní bá wàhálà ńlé àní bẹ́jọ́ àdúgbò bá a ṣe wà yí ọkàn ó sì máa balẹ̀ ká tó lọlé ṣẹlẹ̀ ní tọ́jọ́ pé ìyàwó rẹ̀ Ọlọ́run fi ṣàdánwò fóun bá a ṣe jòkó lẹ́yìn àyà rẹ̀ ó sì máa já ipe àmọ́ èyí tí yóò tún sọ pé ó tún délé ni àmọ́ wàhálà tí ó tún ṣe kíni tí ó tún fà lé ni àmọ́ wàhálà tí ó ti dá sílẹ̀ ká tó wọlé gbogbo àwọn ìyàwó tó rí bẹ́ẹ̀ kọ́ lọ́mọ sábà yé wọn padà sí dáadáa gbogbo àwọn tí wọ́n ti ń ṣe dáadáa táwọn èèyàn máa ń pè wọ́n lágọ̀ wọ́n máa pè wọ́n ní mọ̀mọ́ wọ́n máa pè wọ́n ní wọn lájú wọn gbọ́n pa ẹ̀ gbogbo àwọn eléyìí tí wọ́n ń tẹ̀lé àṣẹ Ọlọ́run lábẹ́ ọkọ wọn kọ́ lọ́mọ bá ṣàlékún ìmánì wọn. Ànábì ní ẹ̀rí ìgbádùn tó tóbi jù nínú ilé ayé òun náà ni kọ́lọ́hún fún yàn ní ìyàwó dáadáa al-mar'atu as-salihah al-yawma lẹ́ni tá a bá ní tanra wa tá a sì ní parọ́ ar-rijalu yashkuna an nisa'ihim ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n pariwo pé ha ṣé bóbìnrin ṣe rí ni obìnrin tí wọ́n ní ká fẹ́ ṣé tẹ̀yìn bá fẹ́ ṣerú wàhálà tẹ̀yìn ọmọ kò ní látara ń táwọn sisters wa tí wọ́n dà lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò wa ẹ̀gbọ́n wa lóbìnrin ní tí wọ́n dà lẹ́ni wọ́n di fìtínà sáwùjọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n di wàhálà sílé ọkọ wọ́n di àdánwò sọ́kùnrin lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lẹ́ni wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́ torí pé àwọn ò ní bẹ̀rù Ọlọ́run obìnrin tó bá ní bẹ̀rù Ọlọ́run lèyìn máa ń fọlọ́run bá bẹ̀ obìnrin tó bá ní bẹ̀rù Ọlọ́run lèyìn máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọba fún obìnrin tó bá ní bẹ̀rù Ọlọ́run
lèyìn máa ń kàdísì fún obìnrin tó bá níbẹ̀rù ọlọ́run lèyìn máa ń yàn lódì obìnrin tó bá níbẹ̀rù ọlọ́run òun náà lèyìn máa halẹ̀ mọ́ àmọ́ obìnrin tí ó bá ti bẹ̀rù ọlọ́run kò lè bẹ̀rù wọ torí ẹni tó ju ọlọ́gàn kò bẹ̀rù ẹ̀ ló ṣe jẹ́ pé ká gbìyànjú ká sún àwọn ìyàwó wa mọ́bi tí wọ́n ti máa rí ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ tí wọ́n fi bẹ̀rù ọlọ́run tí wọ́n bá ti bẹ̀rù ọlọ́run wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run á gbádùn wọn. ẹ̀rọ màyà lẹ́ni wàsákànù wàlùmọ́tà rí fọkànbalẹ̀ àti ìgbádùn tí ọlọ́run sọ tá nábì sọ yìí ma'adumani fi baitil muslim àrímá ní ọ̀pọ̀lọpọ̀ lè mùsùlùmí lẹ́ni torí lè ajílẹ̀ sún mu'asharati al-maraha látara ìbálò burúkú táwọn obìnrin tí wọ́n ń bá ọkọ wọn lò ṣẹwárí báwọn ṣe wá yà yìí nígbà wọn ti bẹ̀rẹ̀ aburú pẹ̀lú ọkọ wọn ọlọ́wọ́n bá aláwọ̀ wá yọ sákàn yóò yọ kúrò nínú ọkàn tiwọn náà àwọn náà ò ní fọkànbalẹ̀ àwọn náà ò ní gbádùn wọn ò ní fọkànbalẹ̀ wọn ò ní rẹ́rìn ẹkún ní ọ̀pọ̀ nínú sẹ̀mí tiwọn náà torí pé ẹni tí ò yẹ kí wọ́n pa lẹ́kún wọ́n ti ń pa lẹ́kún ẹni tí ò yẹ kí wọ́n máa bú wọ́n ti ń bú ẹni tí ò yẹ kí wọ́n máa sàrífísí wọ́n ti ń sàrífísí ẹni tí kò yẹ kí wọ́n máa ríjà rẹ̀ wọ́n ti ń ríjà rẹ̀ òun náà lọ́kọ wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kò sí àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé ní àbí ká lè túbá lọ́dọ̀ ọlọ́run. alákọ̀ọ́kọ́ ká lọ lè mọ̀ pé ọlọ́run ọba wa ọba Allah ọba tó lágbára ni faddala rijala ala nisa ọba yìí ló ṣe àwọn ọkọ wa ló ṣe wọ́n ní ọ̀gá fún wa tí wọ́n máa mójútó wa hum qawwamun ọlọ́run láàmúlẹ̀ náà ló Qur'an wípé ẹ̀rí àwọn ọkùnrin àwọn náà ni olórí yín àwọn náà ni alámòjútó yín àwọn náà làwọn tí wọ́n máa tọ́ yín sọ́nà àwọn náà làwọn tí wọ́n máa ṣe dáadáa fún yín. fadlul azwaji ala zawjati kathir wọ́n ní gbogbo àwọn obìnrin kálọ̀ lè mà wípé àwọn ọkọ wa ọlọ́run ọba Allah ọgbọ́lá fún wọn jà wá lọ ọlọ́run ọba Allah ó ṣe wọ́n ní ọ̀gá fún wa ọlọ́run ọba Allah ó fi wá sí abẹ́ wọn ọlọ́run ọba Allah ó ní ká máa bẹ lábẹ́ àmójútó wọn obìnrin kan ò gbọ́dọ̀ sọ́kọ rẹ̀ di ọmọ ọ̀dọ̀ ó ti dètò ọlọ́run tètò bá sì ti dàrú inú ilé náà dàrú ìṣẹ̀mí ọ̀ dàrú kò wá ní sífọ̀kànbalẹ̀ kò ní sídò nínú ilé mọ́ ibi ọlọ́run bá aláàbá gbé ọ̀rọ̀ sí ibẹ̀ ní kábíyé ṣe o ẹ̀yin ìyá wa ayatuha al-mar'atul muslima ayatuha an-nisa'ul karimat al-afifat ẹ̀yin obìnrin ẹ̀yin ìyàwó wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ lè bẹ̀rù ọlọ́run lára àwọn ọkọ yín ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run amẹ́lẹ̀ nínú al-Qur'an ní pé àníyàn ọkọ rẹ̀ náà ni ọ̀gá ẹ̀ òun náà ni alámòójútó ẹ̀ òun la ní kí kọ́ ọmọ bẹ lábẹ́ rẹ̀ Allah subhanahu al-Qur'an ọlọ́run ní ar-rijalu ọlọ́run ní ẹ̀rí àwọn ọkùnrin qawwamuna 'ala an-nisa àwọn náà ni òpó múlẹ́rú fáwọn obìnrin ṣẹlẹ̀ àwọn òpó tó wà nínú ilé òun ló rulé tí òpó bá ti wó tí òpó ọ̀gbá ti gbádùn gbogbo ń tá a kọ́ sórí ilé náà ò ní ṣe kínní kò ní gbádùn tó o bá ti fọkọ rẹ lọ́kàn balẹ̀ ìwọ náà ò lè sẹ̀mí tó gbádùn tó o bá ti máa dun ọkọ rẹ nú ìwọ náà ò lè dunnú tó o bá ti tẹríba fọkọ rẹ ìwọ náà ò lè lápọ́nlé ọmọ wa máa gbọ́rọ̀ sọ́kọ ẹ lẹ́nu ó sì máa tọ́jú ẹ̀ ó máa ṣe dáadáa sí i lánìyàn pé òun tara rẹ̀ sin ọlọ́run ọba wa tóbìnrin ọba ti mú ìtọ́jú ọkọ ìfún ọkọ ní ìwọ rẹ̀ tí ọba ti mú lẹ́sìn wípé ìbáàdà ni ìbáàdà táwí wájibà ni ìbáàdà dandan ni obìnrin ò lè succeed nínú ilé ọkọ torí pé èèyàn lọ́kọ rẹ̀ nígbà míì yóò máa bọ́ sí nígbà míì yóò máa ṣe mistake tí ọba ti mú ní ìbáàdà gbogbo ohun tí tọ́ọ̀bá ń ṣe fún àníyàn kó òun fi ń súnmọ́ ọlọ́run ni níjẹ́ tóbìnrin bá ti gbà báyìí ìgbà náà ni yóò rọrùn fún láti rí ládàtọ̀ pọ̀ nípasẹ̀ ọkọ rẹ̀ ọlọ́run ní ar-rijalu ọlọ́run láwọn ọkùnrin qawwamuna 'ala an-nisa àwọn náà ni òpó múlẹ́rú fún àwọn obìnrin àwọn olùtọ́jú wọn àwọn ni wọ́n máa tọ́jú wọn qawwamuna yẹn kì í ṣe pé kéèyàn máa na obìnrin wọn ń pè bẹ́ẹ̀ o ipe wọn ní àwa ni ẹni tí ó máa nà yín ìtàn pé kò wà mú nǹkan yẹn o kò wà mú ni pé ẹni tó jẹ́ kóbìnrin ó dúró déédéé ẹni tó jẹ́ kóbìnrin ó ṣe kínní kó dúró déédéé ẹni tó jẹ́ pé tóbìnrin bá ti ń wò lẹ́yìn báyìí lẹ́yìn ọlọ́run ẹ̀mí rẹ̀ ó máa ṣe kínní ẹ̀mí rẹ̀ ó máa balẹ̀ ẹ̀mí rẹ̀ ó máa balẹ̀ tóbìnrin bá ti ń rántí ọkọ rẹ̀ ẹ̀mí rẹ̀ ó máa balẹ̀ ìtàn pé ní kò wà mú nìyẹn ẹni tí ó máa mójútó obìnrin yóò máa fún jẹ yóò máa fún mu yóò máa ṣàánú ẹ̀ yóò máa tọ́ sọ́nà
òdìjà burú ṣe yọ máa dùn nú ìjẹ́pẹ́ kọ́ wà mú nìyẹn o kẹ́sì pé àdìjálù kọ́ wà mú ọwọ́ ń tún sí pé wọ́n ní àwa lọ́ga yín wọ́n ní ká máa lò yín wọ́n sọ̀sọ̀ kú sọmọ́ o àlùkọ́wá máa tọ́wọ́ mẹ́yà ri'aya wal irshad wat tawjih ká máa tọ́yàn sọ́nà ká máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ká máa ṣe dáadáa síyàn tí ó ń tọ̀wọ́ náà tí ó fi ráyè sin ẹ̀sìn tọ́lọ́run ní kó sìn ọlọ́run bá aláwa ni àwọn tá a ní ká máa mójútó yín náà làwọn ọkọ yín o àwọn náà lẹ́ẹ̀ máa tẹ̀lé ẹ máa tẹ̀lé wọn ẹ má sọ wọn di gbẹ̀wò dání bima faddalallahu ba'dahum ala ba'd ọlọ́run bá aláwa la ní kí apá kan yín ju apá kan yín lọ ìtumọ̀ ẹni pé àwọn ọkọ wọn jù yín lọ lọ́dọ̀ ọlọ́run ẹ máa tẹ̀lé àṣẹ wọn lẹ́yìn náà wa bima anfaqu min amwalihim níta fi ní kí ká máa jẹ́ alámòjútó yín ọ̀gá fún yín òun náà ni pé àwọn ni wọ́n máa ná nínú owó wọn fún ẹ̀yin ta ni ó máa ṣiṣẹ́ ń sin jama ọkùnrin ta ni ó máa náwó obìnrin tí wọ́n náwó ní tí wọ́n hàn ọkọ lè mà ọkọ ṣe wàhálà látago 4 àárọ̀ ló ti jáde lé ó ti wá ń tàjẹ lọ ó wá dé lágo 10 alẹ́ àbọ̀ wálé firi lọ́sàn-án ó tún padà sínú oko àárò rẹ̀ ó wá làágùn nójò ẹ̀rí kéèyàn máa làágùn nójò gbèsè bá kára èyí sì máa súwẹ́ẹ̀tì nínú òtútù ó wá kówó náà dé ó wá kó fún wọn ìwọ ò ṣe wàhálà ìwọ kan náà ń tiẹ̀ ni ó wá náwó náà tán ó tún wá gbá lójú ó tún wá fọ́ létí ó tún wá ń sọ̀rọ̀ burúkú sí ó tún sọ fún pé ṣe ń tẹ́gbẹ̀ rẹ̀ ń ṣe ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń ṣe yìí ọlọ́run ọba ní àwọn ọkùnrin jù yín lọ o ẹ sì gbé wọn sípò àpọ́nlé tọ́lá àwọn ni wọ́n ń ṣe wàhálà ẹ̀yin lẹ́ ń jẹ́ o ó dà káwọn obìnrin wa kán lè bẹ̀rù ọlọ́run iṣẹ́ ní máa ní dá ṣe ni àmọ́ owó rẹ̀ kìí ṣe kíni kìí ṣe dáná ọba jẹ́ lẹ́yìn nìkan lóbìnrin bá ń rò lábẹ́ ọkọ rẹ̀ ó yẹ kó lè tìjú ọlọ́run lára ọkọ ẹ̀ pé gbogbo kórì mi náà sìn bí ó bá ṣe wàhálà lọ àní jẹun wàhálà rẹ̀ láì kọ́lé wàhálà rẹ̀ láì ra mọ́tò wàhálà rẹ̀ láfi raṣọ wàhálà rẹ̀ láfi tọ́mọ ó yẹ kẹ́ni yẹ kó lè tóbi níwájú rẹ̀ ó yẹ kẹ́ni ó lè tóbi níwájú rẹ̀ obìnrin tí wọ́n ń ṣe báyìí tí ń ṣàpọ́nlé ọkọ ẹ̀ òun náà yóò tóbi níwájú ọlọ́run ọba wa nínú àwọn tá a fi mọ̀ pé ọkùnrin lọ́lá lérí obìnrin òun náà sì lọ̀gá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní law kuntu amiran ahadan an yasjuda li ahadin anabi ní tó bá jẹ́ pé mo bá fẹ́ pàṣẹ ni àbí wọ́n gbà mí láàyè ni wípé kí n pàṣẹ kẹ́nìkan máa ferí kanlẹ̀ fún ẹnì kejì nínú àwọn ẹ̀dá ọlọ́run la amaritul mar'ata an tasjuda li zawjiha ìyàwó ní ìbá pa láṣẹ kó máa ferí kanlẹ̀ fún ọkọ rẹ̀ kó tó máa jáde nílé láàárọ̀ ń jí báyìí ọba kírun tán lẹ́yìn ìgbà tó ferí kanlẹ̀ fún ọlọ́run tán kó sì lọ yàrá ọkọ rẹ̀ kó sì lọ lè ṣe kíni kó lè ferí kanlẹ̀ fún ọkọ ẹ̀ ẹjá wo ohun tí ànábì ń sọ ń bẹ̀ ìforíkanlẹ̀ fún ọkọ sẹ́mi àpapọ̀ ńlẹ́ ni ànábì ní àmọ́ ọlọ́run ọba yọ̀ǹda bẹ́ẹ̀ ká pé ọlọ́run bá yọ̀ǹda ni lẹ́yìn ìgbà tá a ti foríkanlẹ̀ fún ọlọ́run ọba tán ọkọ lọ́ba kù tá a bá ní kóbìnrin ọmọ foríkanlẹ̀ fún látara pé ọlọ́run ọba aláàfẹ́ kí obìnrin kọ́ mọ pàtàkì bí ọkọ ṣe tó níwájú ọlọ́run ọba àmọ́ ànábì yọ̀ǹda bẹ́ẹ̀ torí pé ìforíkanlẹ̀ ẹ̀sìn kan ní xaasa tọ́jẹ́ ti ọlọ́run ọba wa nìkan ẹ̀yin ya wa ẹ̀yin obìnrin wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin àbúrò wa ṣẹ́gbọ́n tá ànábì ń sọ nípa ọkọ báyìí ọkọ yìí ṣàwàdà jannatul mar'ati wa naruha tuhaqqiquha al-mu'ashara ay mu'asharatu zawjati zawjiha iná tọ́lọ́run kó kalẹ̀ yẹn àtàlìjánná tọ́lọ́run kó kalẹ̀ yẹn ọlọ́run kọ kalẹ̀ fún àwọn ẹ̀dá ọlọ́run ẹni bá tẹ̀lé tọkọ yọ wà àlìjánà ẹni bá ṣe ọkọ yọ wọ̀nà náfi ní ìṣesí tí obìnrin bá ń ṣe sí ọkọ rẹ̀ ní ó jẹ́ àmà pé sọ́mọ àlìjánà ni àbí ọmọ náà ni obìnrin kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ máa dájọ́ ara rẹ̀ báyìí èyí tí ó bá fẹ́ túbá kó lè túbá kọjọ́ kó tó dé wọ́n gbọ́dọ̀ mọ̀ yí pé sọ́mọ àlìjánà lòun ni àbọ̀mọ náà bí èèyàn bá ní malaria yóò ní àwọn symptoms téèyàn máa rí téèyàn fi mọ̀ pé mo ní kíni mo ní malaria mo ní bá téèyàn bá fẹ́ wà àlìjánà yóò ní àwọn iṣẹ́ kan tí ó rọ̀ yàn lọ́rùn
téèyàn fi mọ̀ pé pẹ̀lú àánú ọlọ́run o àwa àlìjánná gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì jẹ́ ó yé wa bí ọkọ ṣe tóbi tó ànábì wa jẹ́ ó yé àwọn obìnrin yìí pé ìhà tẹ́ ẹ kọ sí ọkọ yín òun náà ni ó dìtámì bẹ́ẹ̀ wọ iná lọ́run àbẹ́ wọ àlìjánná ọlọ́run. ẹni bá ń ṣẹbọ yọ wọ náà bẹ́ẹ̀ yẹn ń ṣe sìnà yọ wọ náà gbogbo àná lámà ẹni bá sì ń gbowó èlé yọ wọ náà àfi tọ́lọ́run bá fi rí jìn wọn ẹbọ nìkan lọ́lọ́run ní ṣàforíjìn rẹ̀ gbogbo àwọn crimes pátápátá yìí máa mú yàn wọ náà ni nínú àwọn nǹkan tí máa mú yàn wọ náà òun náà ni kí obìnrin ó jẹ́ ọ̀daràn lábẹ́ ọkọ kó jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fọ́kọ ẹ̀ ànábì wa ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tí máa mú yàn wọ àlìjánná òun náà ni kí obìnrin kó tẹríba fọ́kọ rẹ̀ kó máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ dáadáa tí ń ṣe yẹn yóò ṣokùnfà àlìjánná fún bó ṣe jẹ́ pé bí bá hàn lè mà èèmọ̀ tí ń hàn yẹn yóò ṣokùnfà iná fún lọ́rùn gbogbo àwọn ìyàwó wa kọ́lọ́ mọ̀ sí wọn lọ́mọ náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam afọwà Usain bun Mihsan ani amatihi afọwà Usain ó ní òun gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá òun lóbìnrin àbábúrò bàbá òun lóbìnrin Usain ó ní bàbá ṣe ní bàbá rẹ̀ yẹn òun wá lábúrò kan tí ń jóbìnrin ó ní àbúrò bàbá òun lóbìnrin òun ló sọ̀rọ̀ yìí fóun ó ní ataitu Rasulullahi sallallahu alaihi wasallam ó ní arábìnrin yìí ó lóun lọ sọ́dọ̀ ànábì wa Muhammad faqala ìgbà tó ń wá dọ́dọ̀ ànábì wa sọ pé azatu zawjin anti ìwọ arábìnrin yìí sọ lọ́kọ nílé so ti lọ́kọ so ti mari ó ní kulitu naam ó ní mo sọ pé bẹ́ẹ̀ ni mo ti mari mo ti lọ́kọ. Ànábì ní fa ayna anti mini báwo ipò wo ló wà lọ́dọ̀ ọkọ rẹ̀ ṣé ọmọ ń ṣe dáadáa sí sọ ọmọ ń gbọ́rọ̀ sí lẹ́nu sọ ọmọ ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kulitu ó ní mo wá sọ fún Ànábì pé ó ní má àlùhù illa má àjẹsùtù ànìhù ó lè mi ò èmi èé yapa àṣẹ rẹ̀ èmi èé sì ṣaláì gbọ́rọ̀ sí gbogbo ntọ́ bá ti sọ lèmi máa ń tẹ̀lé o gbogbo ntọ́ bá ti ní kí n ṣe lèmi máa ń ṣe o má àlùhù èmi èé yapa àṣẹ rẹ̀ àfi tí ipá mi ò bá ṣe kí ni tí ipá mi ò bá gbé láti ṣe. Qala Ànábì ní fa kayfa anti lahu fa innahu jannatuki wa naruki. Ànábì ní bọ́ ọ bá ṣe rí lọ́dọ̀ rẹ̀ bọ́ ọ bá ṣe rí lọ́dọ̀ rẹ̀ òun náà ni ó dìtámì ipò ọmọ náà ni ó àbọ̀mọ̀ àlìjánná. níta ń gbọ́yé lábẹ́ àdísì òun náà ni pé obìnrin ó lè fi pàṣẹ ọkọ rẹ̀ wọ àlìjánná ọlọ́run tó bá jẹ́ èèyàn tí ó ń ṣe dáadáa sọ́kọ. Obìnrin sì lè ti àtàrà ọkọ rẹ̀ kó dọ̀mọ̀ ná kó wọ ná kó tó wà àlìjánná ọlọ́run kọ́kọ́ kó wapọ̀ mọ́ àwọn kèfèrí ọlọ́run ṣe wàá fà àwọn yọ kó ń bẹ̀ lẹ́yìn ìgbà tó bá jìyà tí ọlọ́run fẹ́ gbogbo àwọn ìyàwó wa kọ́lọ́mọ́ ṣe wọ́n lẹ́ni iná kọ́lọ́mọ́ ṣe wọ́n lẹ́ni ìyà lọ́run. Obìnrin kọ̀ọ̀kan náà ń sìn bá a ṣe sọ yìí lòun náà ó ti máa wò pé ha kásẹ̀ la kú lè ní àbí ikú yá lọ́sẹ̀ yìí níta ti dá lára fún àbú èèmọ̀ tá a ti hàn kọ́ ọmọ náà lòun ọ̀jẹ̀ nígbà tó wá tí kú yìí ni ọ wà túbá lọ́dọ̀ ọlọ́run tó bá ti túbá ọlọ́run bá aláṣẹ tán láti ṣàforíjì. Ànábì sọ̀rọ̀ kan tí máa ń bá yẹn lẹ́rùn Ànábì ní ayò mọ̀ráàtì èyíkéyìí nínú àwọn obìnrin mátàtì tọ́ba ilé kú wazawjuha anha radin ọkọ rẹ̀ sì yọ́nú sí ó kú lẹ́ni tọkọ rẹ̀ yọ́nú sí dakalatil janna Ànábì ní yóò wọ àlìjánná o tó bá ti jẹ́ mùsùlùmí òdodo yóò wọ àlìjánná. Àpẹẹrẹ pé umu tá a sìn yẹn alájà tá a sìn yẹn àǹtí wa tá a bò mọ́lẹ̀ yẹn àpẹẹrẹ pọ́ màlìjánná ni òun náà ní kọ́kọ́rọ́ máa sọ fún yín pé ẹ dákẹ́ ẹ bá ń ṣàdúrà fún ẹ dákẹ́ ẹ bá ń ṣàdúrà fún ha Umu Zainabu lọ kò gbómi lẹ́nu rí gbogbo yẹn tẹ́ bá wà mí jànásà yẹn ẹ má bá dúpẹ́
àbọ̀ ọkọ wa ń sọ fún àwọn obìnrin tó kù pé ẹ̀yin náà ṣe dáadáa o obìnrin lọ́lọ́ yẹn o ìyàwó nìyẹn o ẹni rẹ ni o. Ànábì yìí kéye obìnrin ayùmọ̀ra àti ní kéye obìnrin máa ta tìtọ́ba ilé jáde láyé wọ̀sán ojú wa á ní àrọ́ọ́dín ọwọ́ àríyànnu ọkọ rẹ̀ kó tó jáde láyé dakhalat al-janna Ànábì ní yóò lè wọ àlìjánà ni kóbìnrin ó tó wá lè ríyànnu ọkọ rẹ̀ ha yóò ṣe wàhálà yóò lámójúkú àbí yóò ṣe farada yóò ní sùúrù yóò jẹ́ lẹ́sìn yóò sì jẹ́ ọmọlúwàbí yóò jó níwà yóò jẹ́ alámójútó ọkọ yóò wá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nítorí Ọlọ́run. ayatu al-mar'atu al-muslima intabihi wọ́n máa yá mi lóbìnrin gbogbo àwọn iṣẹ́ tá a fi wọná ìlò jìnnà sí àmọ́ ọkọ rẹ̀ ò gbádùn ẹ̀ àwọn crimes ọ̀pọ̀ lérí ilẹ̀ Ọlọ́run nínú àwọn crime òun náà ni kí obìnrin ó máa da ọkọ ẹ̀ láàmú nínú ilé kóun náà sọ pé wo máa fìtínà ẹ̀ máa dẹ̀ ẹ́ láàmú. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà Ànábì tó ń ṣàlàyé nípa bí ọkọ ṣe tóbi tó Ànábì ní haqqu zawji ala zawjatihi Ànábì ní ìwọ tí ìyàwó fẹ́ fún ọkọ rẹ̀ ìwọ náà pọ̀ rẹpẹtẹ o gbogbo àwọn nǹkan tó yẹ kí ìyàwó máa ṣe fọ́kọ rẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ o kò sí bó ṣe lè ṣe tọ́wọ́ lè ṣe tán Ànábì ní aw law kanat bihi kurha Ànábì ní kọ́dà yé débi pé kí gbogbo ara ọkọ rẹ̀ kọ́ wá ní kọ́raha ìtànpẹ̀ kọ́raha òun náà ní ojú egbò tó ti wú ó ti wá ń ṣètútú gbogbo ara ọkọ yẹn ọ̀rẹ́ ọkọ lóòótọ́ inú ìyàwó ní dùn àbí wọ́n ní ìyàwó yìí ó wá rí ọkọ rẹ̀ lẹ́ni tó jẹ́ pé gbogbo ara rẹ̀ ó ti wú bọ́ńbọ́ ó ti wá ń yọ ọyún ń ti ń yọ ìtútú jáde Ànábì ní falaha satiha arábìnrin yìí ó wá ń tèkè ọkọ yẹn débi pé ara ni ọkọ kọ̀ wá rí tí ó fi nu ojú egbò yẹn ń wá ń fi àwọn rẹ̀ ń wá fi ń la Ànábì ní wọ́n á fa wọn ńlá gbogbo ètútú tó wà lára ọkọ rẹ̀ kí ara ọkọ rẹ̀ kó lè bá wà òkè kára rẹ̀ ó lè bá fúyẹ́ Ànábì ní wọ́n wá ńlá gbogbo ẹ̀ tán pátá Ànábì ní gbọ́ ńlá tán yẹn yóò rò pé òun ti ṣiṣẹ́ ńlá Ànábì ní ó ṣiṣẹ́ ńlá lóòótọ́ àmọ́ àmọ́ àdàtà haqqahu kò tí ì ṣe kankan nínú àwọn ìwọ̀ tó yẹ kó fún ọkọ rẹ̀. obìnrin lè ní tó bá di pé àfáànsá rẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kí ni yóò ṣe jama yóò palẹ̀ mọ́ ni ńlọlé wọn ni ẹ ó sì fẹ́ wà lìjánà yóò lọ ti sún wo ó ti sún wo ẹnìkan jẹ́ ní ọ̀rẹ́ ọkọ ẹ̀ ọkọ yìí náà ní í ṣiṣẹ́ tí wọ́n fi ń jẹun tí wọ́n fi kọ́lé tí wọ́n fi tọ́mọ tíyàwó yìí náà tí tó náà fi ṣe nǹkan rí láyé lọ́ba ní òun wá ọ̀dọ̀ àfọ̀nrúkìá kan tóun fẹ́ já ju sílẹ̀ sí òun wọ́dọ̀ àfọ̀nrúkìá kan tóun fẹ́ já jùlẹ̀ síbẹ̀ níbo ni wọ́n wá ń lọ òun lọ sí ìlú àwọn ọkọ rẹ̀ ńkọ́ tó ti wá dàbò ṣe dà yìí ó lè tún sùn nígbà tí ò gbàgbọ́ yé tó bá gbàgbọ́ yé ni yóò ṣe láṣekú ni bọ́yọ̀ ọkọ yẹn ní òkú sin àbóhùn ní òkú látara pé ń tọ́jú ọkọ ẹ̀ ọkọ ìmọ̀ ń dìtámì àlìjánná ìsìn máa ń dìtámì iná kọ́lọ́mọ sí wọn lọ́mọ iná nínú àwọn ọlá tó wà fún ọkọ táwọn obìnrin tá a lọ lè mójútó òun náà ni pé ta'atu zawji afdalu min nawafil al-ibadat ìmọ̀ tọ́jú ọkọ ìmọ̀ mójútó ọkọ ìmọ̀ mójútó property ọkọ ìmọ̀ ṣe pẹ́pẹ́ fúru fọ́kọ ìmọ̀ ṣe khidima fọ́kọ ó lọ́lá ju àwọn nawafil al-ibadat míì lọ o ṣé ẹ mọ̀ pé ọkọ ní bá mi dáná nínú bá mi dáná àti kóbìnrin ọmọ ṣe dùá kó lóun ọ̀dáná o òun fẹ́ máa ṣe dùá ṣe rí iná tó fẹ́ dà yẹn ó ní ládájú dùá ti ń yàn lọ. ọkọ ní bá mi lọ sọ mi wọ́n ti múná dé ó lóun fẹ́ ṣe kìyàmù léèlì wọ́n ní aṣọ tó fẹ́ lọ yẹn ó ní ládájú kìyàmù léèlì ti ń ṣe yẹn lọ. ọkọ ní dákun bá mi bomi wá ògbẹ́ngbẹ́ mi adémọ̀fẹ́ sáré parí jùsù kùránì tí ń ṣe kíni tí ń kà yìí
wọ́n ní sẹ́ rí kó lè bomi fọ́kọ ó ní ládàá ju Kùránì tí ń kà lọ torí gbogbo àwọn iṣẹ́ tá a sọ yìí nàwáfílù ni náfìlà ni amma ta'atu zawji wàjibà àmọ́ ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ dandan ni ta ló ṣe ń dandan jama Allah subhanahu wa ta'ala dandan ni ọlọ́ni walahunna ẹ̀rí walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ọlọ́ni gbogbo àwọn ìwọ̀ tá a gbé kọ́ wọn lọ́rùn alayhinna tí wọ́n bá ní kíní kan àlá ó ti dọ̀rọ̀ yẹn lérí ẹ̀ ìwọ̀ ọkọ ó ní ládájú àwọn náfìlà lọ wájú obìnrin míì ó ti dín padì látara sùjúdù àmọ́ yóò padà wọ náà kó tó wà ní Jánnà torí pé bọ́kọ bá ti dé kò ní dùnnú bọ́kọ bá ránṣẹ́ kò ní jẹ́ tó bá ní ṣe báyìí kò ní ṣe dùhà kìí ṣe dandan kìí sọ̀rọ̀ àyàn káka Kùránì lójúmọ́ kìí sọ̀rọ̀ àyàn àbí kìyàmù léèrè kìí sọ̀rọ̀ àyàn fún ojoojúmọ́ àbí àmọ́ ìtẹ̀lé àṣẹ ọkọ àtòru àtọ̀sán ọ̀ràn àyàn ni ayọ́mayá mi nínú ẹ̀sìn wa bọ́dọ̀ bá wá rí báyìí yóò wá dẹ̀kẹ́ nìkọ̀ọ̀kan wa ká lè túbá lọ́dọ̀ Ọlọ́run obìnrin mi ń gbààwẹ̀ Àlàmísì àti Monday ṣe rí àwẹ̀ Àlàmísì àti Monday yẹn ládàá rẹ̀ pọ̀ kò ní ládàá tó kọ bọ́kọ rẹ̀ tẹ̀bà kò ní ládàá tó kọ bọ́ bẹ̀rẹ̀ sí ilá aláṣepọ̀ lásìkò tí fi ń pa lọ ọ̀ràn yẹn Ọlọ́run nìkan ló lè ti ọ̀ràn yẹn ti ọkọ rẹ̀ sẹ́yìn àsìkò òun fẹ́ kọjá ń sìn ọkọ rẹ̀ ní kọ́ bá wọn lọ sọ kí ló kọ́kọ́ ṣe àrùn ọ̀ràn yẹn là ń sọ o ó kí ni ọ̀ràn yẹn torí ọ̀ràn yẹn méjì ti ṣe kí ni ó ti fẹ́ nígbàrà wọn ọkọ rẹ̀ ní ọ̀gbọ́dọ̀ gbààwẹ̀ Ramadan ẹ̀yọ́ mọ̀ ya ọ̀gbọ́dọ̀ gbààwẹ̀ Ramadan ó ní dá lóhùn torí pé ọ̀ràn yẹn ni kutiba alaykumu as-siyam ọ̀ràn yẹn ni Ramadan ọ̀ràn yẹn ni kó tẹ̀lé àṣẹ ọkọ tí àṣẹ ọkọ tó bá ti fẹ́ mú ọmọ ṣe ọ̀ràn yẹn Ọlọ́run nìkan ló ní ṣe kí ni ló ní dá lóhùn tó bá wá parí ọ̀ràn yẹn tán ó sì wá lọ lè dá lóhùn torí èyí tó ṣe tán ọ̀ràn yẹn ni èyí tán tí ní kò ṣe yẹn náà ọ̀ràn yẹn ni ọkàn ju ara wọn lọ. bá a ṣe máa ṣe nìyẹn tá a fi ní sórí ibú lọ́rùn o àwọn obìnrin ń bẹ nínú sàárè rẹpẹtẹ ní barisakhu ẹlẹ́sìn làwa pè wọ́n nígbà wọn wà nílé ayé àmọ́ wọ́n ń jìyà lọ́wọ́ báyìí látara ìhà tí wọ́n kọ sí ọkọ wọn kan tó jáde nílé ayé ẹ jẹ́ mójútó àwọn obìnrin ti bàjẹ́ láwùjọ o àwọn òyìnbó lókù tí wọ́n ń kọ́ wọn ní kéwú àwọn òyìnbó lókù tí wọ́n ń kọ́ wọn lẹ́sìn àwọn òyìnbó ni wọ́n ń kọ́ wọn níwà ọ̀rẹ́kọ̀rẹ́ àwọn tí ìṣẹlẹ́sìn ìsìláàmù àwọn ni wọ́n ń kọ́ sí yóò mú rẹ̀ sìn àmọ́ gbogbo ọpọlọ rẹ̀ pátá ọpọlọ Yahudi ọpọlọ Nasara ni àmọ́ àwọn òpin sin lọ́hùn ọkọ rẹ̀ sì ti ń ṣèpèlè nínú ilé ẹgbẹ́ kí lọ́kọ́ ṣe kẹ́nìkan mọ́ bá wọn wọ̀ ọ́ obìnrin tó bá wọ̀ ọ́ ọmọ náà ni o kọ́ lọ́mọ ṣe wá lọ́mọ náà o wa min hukuki azawj ala zawjatihi àmọ́ wá ká níwọ̀n bá àsìkò díẹ̀ ta ní àmọ́ ká lọ́kọ̀ọ̀kan àwọn ìwọ̀ tí Ọlọ́run fi kọ́ obìnrin lọ́rùn tí ó máa ṣe fọ́kọ rẹ̀ tí ó máa fún ọkọ rẹ̀ tí ó máa wá fi wọ ojú rere Ọlọ́run ayatu al-mar'atul muslima ọmọ ìyá mi my sister màmá mi ẹ̀yàn tiwa lóbìnrin gbogbo ẹ̀yin yá wa ṣe láwọn nǹkan tí Ọlọ́run bá ní ká ẹ máa ṣe yìí ẹ máa ṣe nítorí Ọlọ́run ni o ẹ má ṣe nítorí ọkọ yín ìmọ̀ bá gbọ́ Yorùbá àárín yẹn torí tẹ́ ẹ bá ń ṣe nítorí ọkọ yín èèyàn lọ́kọ láwọn àsìkò kan yóò ṣe dáadáa láwọn àsìkò kan òun náà nọ́ọ̀kì nígbà tí mọ́tò bá takú ìwọ ọmọ wa ṣe tiẹ̀ nítorí pé òun kò ń ṣe fún tẹ́lẹ̀ ta ló ń ṣe fún Allah lẹ́yìn náà ọkọ appreciate ẹ o kò appreciate ẹ o ìwọ má dáa dúró ó ṣe gbogbo ẹ̀ tán lọ́ba wọlé lọ́ba bẹ̀rẹ̀ sí tún bínú ní máa ń bínú nulẹ̀ kí mo tún ṣe àbúkú ló tún ṣẹlẹ̀ ẹni sọ́rẹ́ ní wọ́n wò pé gbogbo ntẹ́ ní ń ṣe náà mo ṣe ntẹ́ ní ń ṣe mo ṣe ibẹ̀ ní ń lọ mo lọ ibẹ̀ ní má lọ yìí ń lọ wo yẹwàá rẹ̀ yẹwàá wò pẹ̀lú òun ṣe ní ṣe mọ́ irọ́ wọ́n mọ́ dà bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláàtọ̀ ń bá nájà yẹn ní kọ́ ọmọ ṣe kínní kí wọ́n mọ bá nájà wọ́n sá máa ń ṣe tiẹ̀ fún Ọlọ́run ọkọ rẹ bá ṣe ń tọ́ da fún ọ wọ́n máa ṣe dáadáa sí
tí bá ń ṣe tí ọ̀dà fún ọ ìwọ máa ṣe dáadáa sí láti máa fi wá ojú rere ọlọ́run látara bẹ́ẹ̀ ọlọ́run ojú sakan ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn rẹ lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ fẹ́ súnà àwọn wàlíyàt àwọn wòlíì ọlọ́run lẹ́yìn náà ọlọ́run bá alá yóò wá fún ọ láwọn ọmọ alálùbáríkà lẹ́yìn náà ọlọ́run bá alá yóò fún ọ ní arísìkí lẹ́yìn náà ọlọ́run bá alá yóò sọ ọ́ di ẹni àpọ́nlé láwùjọ lẹ́yìn náà ọlọ́run bá alá yóò ṣe ìyà sàárè ní èèwọ̀ fún ọ lẹ́yìn náà níjọ́ àlùkìyámà ọlọ́run ní kó wo ojú ọ̀nà àlìjánà méjì ẹ̀jọ èyí tó bá wù ọ́ ní kó ṣe kíní kọ̀ wọ̀. alákọ̀ọ́kọ́ nínú àwọn ìwọ̀ tó jẹ́ pé ìwọ̀ yìí náà òun ló gbé gbogbo ìwọ̀ tó kù ló gbé rù à ń tò tí àwọn fíìmà yàmúrò ha òun náà ní kóbìnrin ó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tí ó bá ti yapa àṣẹ ọlọ́run gbogbo àṣẹ tí ó bá ti yapa àṣẹ ọlọ́run. suyila rasulu sallallahu alaihi wa sallam wọ́n bi anabi wa muhammad leeri sallallahu alaihi wa sallam ani khayri nisa nípa àwọn obìnrin dáadáa wọ́n bi anabi pé àwọn qualities yòó lára àwọn obìnrin dáadáa táàfin mọ̀ pé obìnrin tó dáa jù ni anabi ni allati tuti'uhu idha amara obìnrin tí ń bá ti ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nígbà tọkọ rẹ̀ bá ti pa aláṣẹ anabi lóbìnrin dáadáa nìyẹn kí wọn náà wá wúra rẹ̀ lẹ́ni pé sóbìnrin dáadáa ni ọ́ àwọn obìnrin ò gbọ́rọ̀ mọ́ ìmọ̀ wàhálà tí ó bá wọn àwọn míì gbéra wọn sípò ọkọ ó ti kàntí ọ̀dà nínú ìwé ọ̀tọ̀ ní kéèyàn ó kàwé ọ̀tọ̀ ní kéèyàn ó kàntí ọ̀dà nínú kíni nínú ìwé ó náà ní gender equality kò sí tí o lè ṣe tèmi ní o lè ṣe kíni tèmi ní o lè ṣe ló ṣe jẹ́ pé education yìí ń disturb ọ̀pọ̀lọpọ̀ ìtọ́sí fẹ́ fi jẹun la ní kọ́kọ́ lọ́dọ̀ àwọn òyìnbó àní kọ́kọ́ tí ó fi dalé ẹ̀rú bóyìnbó ṣe ń bọ́ ọkọ̀ ẹ lò ó yàtọ̀ sí bí Islam ṣe ní kí wọ́n bá ọkọ̀ rẹ lò. nínú àwọn nǹkan tí máa ń fà tóbìnrin tí èéfín tẹ̀lé àṣẹ ọkọ òun náà ni àlìmáàlù kí owó wà lọ́wọ́ ẹ̀ ṣé kò burú kóbìnrin olówó lọ́wọ́ òun náà ni kí obìnrin ó máa jẹ́ ábìdá kó máa sin Ọlọ́run kóbìnrin wá jẹ́ muti'atun li zawjiha kó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tóbìnrin bá ti ní méjèèjì ilé ayé ọ̀rọ̀rùn fún ọkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ kódà bí ọkọ rẹ̀ tó bá fẹ́ yàwó lé òun náà ni ó sì máa jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ sí jùlọ torí ń ti ń sin Ọlọ́run ọba rẹ̀ ẹni tí máa ti ń sin Ọlọ́run ọ̀rọ̀ ọkàn ọkọ kó máa fẹ́ràn rẹ̀ lẹ́yìn náà nígbà tí ń sin Ọlọ́run kò sí lọ́ọ̀ nìkan ń tún wá ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ gbogbo obìnrin tí máa ti ń tẹ̀lé àṣẹ ọkọ máa nífẹ̀ẹ́ rẹ̀ automatically ìrìnlẹ̀ ọkọ gbé ọkọ lẹ́ẹ̀kẹta tó mọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ní ìwọ láwa ṣe báyìí o mo ní furasí rẹ̀ wọn náà furasí wà tó ń ṣe kí ni tó ń wù àbúrò wálé kí ló dé tí wọ́n wálé àbúrò jẹun kí ló dé tí wọ́n jẹun wọn ò bọ́ ṣeré wọn ọ̀rẹ́ ní sí ọ sọ ọmọ tó sọ fún kó tó jáde ọwọ́ adé oníkọ́mọ wa rẹ́rìn ṣé ọ̀rọ̀ téèyàn fi rẹ́rìn lọ sọ láàárọ̀ ọ̀sọ́lẹ̀ ha ọlọ́run bá ní ẹ̀yin obìnrin dáadáa kọ́ni ta ẹ̀yin náà lẹ́yìn tẹ́ ń tẹ̀lé àṣẹ ọkọ yín ni wọ́n fi ní ẹ̀rí obìnrin téèyàn bá fẹ́ fẹ́ téèyàn bá béèrè pé dákun kí láàrùn tí sísítà yín ní wọ́n ní bó ṣe wà yẹn oye ìmọ̀ ń gbọ́rọ̀ àmárùn pọ̀ lára ẹ o àmọ́ máa ń ṣe kí ni ìmọ̀ ń gbọ́rọ̀ tẹ́ bá ní ṣe báyìí yóò ṣe má ṣe báyìí kò ní ṣe kí ni kò ní ṣe àwọn afẹ́sìn wọn ní kéèyàn fẹ́ tọ́ba ti jẹ́ mùsùlùmí òdodo obìnrin tí máa ń gbọ́rọ̀ wọ́n ní gbogbo tó bá kù ní ààyè lára rẹ̀ wọ́n ní ẹ fẹ́ àwa padà wá rí i pé ń fẹ́ wọ́ àwa ní má jalè mọ́ látijọ́ náà kò sì jalè mọ́ a rí i pé ń máa pẹ́ jí tètè máa jí ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ sẹ́mi kó ó ti mú báwọn wọ́n lọ yóò bùn bó lọ wá ṣe wá rí èmi ń bí afínjú lèmi o ọ máa tọ́jú aṣọ rẹ èyí tó bá dọ̀tí ó kó sẹ́gbẹ́ kan èyí tó bá má ó tó gbogbo ó dùn sẹpẹ́sẹpẹ́ jọ́kejì gbàtọ́ wọlé ó ti tẹ̀lé àṣẹ rẹ kò sáàrùn míì lára ẹ̀ mọ́nu àmọ́ gbogbo dáadáa tí ń bá wà ń bẹ lára obìnrin tí wọ́n bá ní bó ṣe wà yẹn àfà kéé gbọ́rọ̀ o wọ́n ní kò tètè wá bómi tó sálámà sí ọlọ́run fi ní fasọ́lẹ̀ hátú ọlọ́run láwọn obìnrin dáadáa kọ́ ní tààtù àmì tẹ́fì mọ̀ ní pé wọ́n máa gbọ́dọ̀ sọkọ wọn lẹ́nu má balagbájá sọ̀rọ̀ ẹ mọ́
ẹ sì ní rí pẹ̀lú ẹ̀ mọ́ gúrùpù tó wà lérí WhatsApp yẹn kó mẹ́ ẹ gbọ́dọ̀ rí ẹ lérí Facebook mọ́ pẹ̀lú yìí tó ń ṣe yìí látijọ́ náà yóò ṣe họ́fù ẹ̀ fóònù tó ń lò yìí ń ṣàkóbá fún ọ ìbáàdà rẹ mẹ́hẹ ọyá lọ́lẹ̀ junú yóò sì lọ́lẹ̀ ta yóò sì rà mí tí ò ní dà láàmú mọ́ lágbájá gbọ́dọ̀ wọnú ilé tí n bá ti sí ilé yọ tẹ̀lé obìnrin dáadáa nìyẹn sórí wọ́tọ̀ ọba tí ní quality yẹn obìnrin burúkú lọ ń jẹ́ lábẹ́ ṣẹ̀ríà á sì ṣẹ̀ wá bẹ́ẹ̀ lọ́n fún ọ kọ́lọ́mọdé ọba bẹ́ẹ̀ kú torí tó bá kú lérí bẹ́ẹ̀ iná ọlọ́ni kọ́lọ́mọdé àwọ̀nà rẹ̀ ìwà alákọ̀ọ́kọ́ nìyẹn òun náà ní ká máa tẹ̀lé àṣẹ ọkọ àwọn afáwa ní wàtọ́ àmọ̀ṣòrótọ́ bima laysa fihi ma'siyatullah ẹ wá rí àṣẹ ọkọ tó ní ká máa tẹ̀lé yìí ó lófin o májẹ̀mú tó wà ń bẹ̀ ni pé kó má jẹ́ àṣẹ tí ó mú yapa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọn ní a máa ń súnmọ́ yàwó níbi títí yàgbẹ́ ọkọ níbẹ̀ lòun ti fẹ́ ṣe ìgbádùn kò ní dáhùn yọmọ yẹlẹ fún kò ní dáhùn wọn ní ká máa súnmọ́ obìnrin tí bá ń ṣe menstruation lọ́wọ́ haid ọkọ ní ara òun ti kún kò ní ṣe kí ni kò ní dáhùn ó sọ fún ìyàwó rẹ̀ ó ní wọ ìyàwó mi ẹlẹ́dẹ̀ mo fẹ́ kọ́ ọmọ ṣe fún mi kò ní ṣe kí ni kò ní dá lóhùn nítorí pé àṣẹ ọkọ ó ti ń yapa àṣẹ Allah ó ní wọ́n nílé tiwa àwa máa ń sòkú o kò ní tẹ̀lé lọ yóò lóun ti gbọ́ náà ni ẹ máa ń so bó bá ṣe jẹ́ yóò sì yí wọlé yóò ṣe náfìlà dùwà yóò sùn tiẹ̀ kí ló dé tó wá bí òkú alọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ ẹni bá kú àyè lílu àyè jó àyè wọ́sọ́ kò sínú Islam kò ní bá a ṣe ṣíríkù gbẹ́rẹ́ la gbé wáyé o bàá mi ìyá mi ló mú wá o ọgbọ́dọ̀ mọ́ lò fọ́mọ yẹn o arábìnrin ò ní dáhùn gbogbo àṣẹ tí ọba ti mú yapa àṣẹ Allah ṣòkòtò mo fẹ́ kọ́ ọmọ wọ káàkiri o àwọn ọkùnrin míì wọ́n ya aládàáwò débi pé yóò máa sọ fún ìyàwó rẹ̀ pé jàlíbáàbù ti tóbi jò wọ́n fẹ́ jàlíbáàbù léwu ìsì pẹ̀lẹ́ mùsùlùmí ìsìláàmù tó sì gbà òun náà ni koran tó gbà koran sì sọ pé yudinina alayhinna min jalabibihin káwọn obìnrin ọmọ lo jàlíbáàbù tí wọ́n bá ti ń jáde ọkọ lòun ò fẹ́ jàlíbáàbù wípé ìjáàbù péńpé lòun fẹ́ arábìnrin ò ní dáhùn yóò máa dáàbòlẹ̀ yóò máa wá ṣe ibẹ̀ tó dùn fún yóò máa tún lé ẹ̀ ṣe yóò máa tọ́jú àwọn ọmọ ẹ̀ yóò máa ṣe dáadáa tó bá padà yá ọlọ́run padà rọ̀ lẹ́mìí bọ́lọ́run bá rọ̀ lẹ́mìí tó bá dé pé ọ̀rọ̀ jìlìbáàbù wọn bá fi túká wọn lè túká nítorí ẹ̀ torí àṣẹ ni jìlìbáàbù àṣẹ ọkọ ọgbọ́dọ̀ tẹ̀ fún àṣẹ ọlọ́run lànà bẹ̀ fi ní la ta'ata fi ma'siyatillah kò sí tẹ̀lé fún ẹnìkan láti fi ṣe ọlọ́run innama ta'a fil ma'ruf ẹ tẹ̀lé tọ́lọ́hún lára ọkọ yín tí wọ́n sọ ẹ tẹ̀lé àṣẹ ọkọ yín tí ó bá yapa àṣẹ Allah. ẹlẹ́ẹ̀kejì an tahfazahu fi ardiha obìnrin ọ̀sọ̀ abẹ́rẹ́ kò ní jọ́kùnrin kankan kó bá wọn sùn lẹ́yìn ọkọ ìwọ ọkọ òun náà ní kó tọ́jú abẹ́rẹ́ gbogbo obìnrin tó bá ti lálẹ́ tí ń bá sùn tí ń bá lásìkò ṣìnà ìwọ ọkọ rẹ̀ ó ti gbé fún àlè ó ti gbé fún aráàta ó ti wà lábẹ́ ìbínú Ọlọ́run tọkùnrin bá ti wá mọ̀ kí ni ó ṣẹlẹ̀ jama ṣé ìfọkànbalẹ̀ ó wà nínú ilé yẹn jama kò ní sí ìfọkànbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń da lérú lẹ́yìn jama mẹ́sẹ̀gì tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń rí lérí fóònù ìyàwó wọn ni kò sì ti ń fà á social media ọ̀dàbùrú lẹ̀ fáwọn ìyàwó ilé rẹpẹtẹ ni wọ́n fi ní gúrùpù tóbìnrin ọba wà oyè yóò jẹ́ pé àǹfààní ilé ayé àtọ̀run tí ó jẹ́ kí ayé rẹ̀ ó dá àtẹ̀sìn rẹ̀ iná ní gúrùpù yẹn ń ṣe àmọ́ tó bá ti jẹ́ pé gúrùpù yẹn yóò máa fún un ní àwọn ẹ̀kọ́ míì tó yàtọ̀ sí ẹ̀kọ́ kùránì àtàdísì wọ́n ní kó arábìnrin náà kó kò mbẹ́ obìnrin lé ọlọ́ọ̀rẹ́ lérí Facebook 1000 gbogbo wọn ni ó sì dá lóhùn àwọn ará àwọn ọkùnrin láàrin wọn lọ́wọ́ ní àwọn kọ̀líṣì àwọn táwọn jọ wà ń bíṣẹ́ ni arákùnrin kan ò gbọ́dọ̀ gbarú ẹ̀ nọ́mbà rẹ̀ ò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ nọ́mbà owó obìnrin kò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ ọkọ ọlọ́kọ bó o ṣe ń sọ ayé rẹ̀ lọ́mọ sọ nọ́mbà fóònù rẹ̀ torí tí nọ́mbà bá ti wà lọ́wọ́ oníṣùtá aládàáwò
nọ́mbà yẹn náà ni ó fi ṣàkóbá fún díẹ̀díẹ̀ ni ó máa ṣe títí tó fi ṣàkóbá fún. gbogbo tí máa ń fa ṣìnà obìnrin ilé gbọ́dọ̀ jìnnà sí. ọlọ́run ní fasalihatu ọlọ́run láwọn obìnrin dáadáa qanitatu làwọn tó ń tẹ̀lé àṣẹ ọkọ. ọlọ́run tó wá ní fasalihatu ó tó wá ní hafizatu lil ghaib. àyà kan yẹn náà ọlọ́run láwọn obìnrin dáadáa làwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn bima hafizallah. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sì ti bá wọn ṣọ́ àbọ̀lọ́wọ̀n bá wọn ṣọ́ ọwọ́ sọ ti sàlẹ̀ ọwọ́ sọ tòkè ó tún gbé jàlùbáàbù lé aṣọ lọ bí mẹ́rin. ọlọ́run tí wọ́n á ní wọ́n jọ ọkùnrin ọlọ́kùnrin ọwọ́lé o èèwọ̀ náà má bọ́ ọkùnrin ṣàwádà o. gbogbo àwọn òfin ọlọ́run ọba tọ́lọ́run ti fi gáìdì obìnrin kọ́ mọ́ bá rọlù sínà ó ti pọ̀ rẹpẹtẹ. ló ṣe jẹ́ pé ìmọ̀ àṣàgbèrè obìnrin kì í jẹ́ kó obìnrin ó jẹ́ obìnrin dáadáa ìmọ̀ jẹ́ kí ló gbóná ìṣì máa ń fa tọ̀láàkù nafsi àwọn tọ̀láàkù hissi wọ́n padà divorce ara wọn àbí kájọ wálé kọ́mọ ó ti pọ̀ rẹpẹtẹ kámọ́ rẹ̀ ra wọn divorce kí ilé ayé wọn kọ́ wá rí purumusun ilé ayé wọn kọ́ bàjẹ́ kọ́ mọ́ gbégbé ṣe ayé tó dáa nínú ilé. ó sì jẹ́ pé ọkùnrin náà gbọ́dọ̀ mọ̀ yàn lè tó bá fẹ́ yàwó kejì fẹ́ mọ́ sì jẹ́ ọpẹ́ gbogbo mo fẹ́ fẹ́ okòsù mẹ́fà wọ́n di ọdún kan lẹ́yìn ọdún méjì tó bá parí skul láwọn afẹ́ra wa wọ́n ń sọ̀rọ̀ láti sìn òun rìn ní bèbèrè sinanu lẹ́yìn náà ó fẹ́ sọ fún ìyàwó rẹ̀ pé ní sinanu yọ courtship haramu ni nínú sharia Islam kéèyàn máa kíkù obìnrin lóṣù mẹ́fà lọ́dún kan lóṣù mẹ́ta bọ́ bá ti róbìnrin tẹ̀sẹ̀ istikhara láàrin oṣù kan oṣù méjì ẹ̀sẹ̀ akílù ní mo fẹ́ máa wò wá rẹ̀ mo fẹ́ wò bó ṣe rí irọ́ ní jẹ́ báyẹn bẹ́ẹ̀ bá ń mú pẹ̀lú ara yín fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ lè máa wá ara yín ó dìgbà tí ẹ bá wọlé tora yín lẹ́tọ̀ọ́ mọ bí kálukú ṣe jẹ́ sharia ò faramọ́ yìí máa ń fa àtọkùnrin máa fi ń ṣe ṣìnà ọkùnrin sì máa ń fa àtìyàwó rẹ̀ náà fi máa ń ṣe ṣìnà ló ṣe jẹ́ pé nínú àwọn ẹ̀tọ́ ọkọ òun náà ni pé abẹ́ yẹn ọkọ nìkan ló ṣe kíni ọkọ nìkan ló ní o lẹ́yìn náà kọ́dà bọ́dì ara rẹ̀ gan-an látòkè délẹ̀ ọkọ rẹ̀ nìkan ló gbọ́dọ̀ máa rí láfi ní kọ́lọ́n kó ṣe nìkọ́ kọ́ bá wa ṣe ní rọrùn fún gbogbo àwọn ìyàwó wa ọlọ́wọ́n bá aláàní wala yubdina zinatahun ọlọ́wọ́n bá láwọn obìnrin ẹ gbọ́dọ̀ fi àwọn ẹ̀ṣọ́ ara yín hàn o illa li bu'ulatihinna àfàwọn baálé yín nìkan illa li bu'ulatihinna àfàwọn baálé yín nìkan àwọn ni wọ́n pè ní baálé jama àwọn ọkọ yín àwọn èdè lárúbáwá tó di yorùbá nìyẹn báàlù baálé bu'ul oníjàmù rẹ̀ ọlọ́run bá ní wala yubdina zinatahunna ẹ̀ṣọ́ tá a kó sára àwọn obìnrin ẹ̀ṣọ́ tọ́lọ̀ ń dá ma tó mú wá látọ̀run ni àbí èyí tó hàdì máa ara bíi góòdì bíi ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ ẹ̀ríngì chain bí àwọn aṣọ tí ń tàn àwọn aṣọ àǹkárá aṣọ lace gbogbo àwọn eléyìí náà ẹ̀ṣọ́ náà ni ẹnì kankan gbọ́dọ̀ rí ọlọ́ni wala yubdina zinatahun àwọn obìnrin lé wọn ò gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn hàn ẹnì kankan illa li bu'ulatihinna àfàwọn baálé wọn nìkan ọlọ́ni wọn gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ̀ gbogbo àlùmọ̀ lọ́pàánupọ̀ pé àrọ́ọ̀mù ni kí obìnrin ó ṣe ẹsẹ̀ lẹ̀ yóò wọṣọ tí ó bo ẹsẹ̀ yẹn àbí kó wọ sọ́ọ̀kì sí nínú ẹsẹ̀ àtọ́jú èwo ni máa ń wú àwọn èèyàn àwa ni kò bójú ó ní ẹsẹ̀ ti tó nínú ẹsẹ̀ àtọ́jú ìwọ náà sọ èwo ni máa ń dá fìtínà lẹ̀ tí wọ́n bá ní abọ́ oríyàwó wọ́n wá ní ẹsẹ̀ rẹ̀ ló wo òní wojú ẹ o bẹ́ẹ̀ bá rí ìyàwó kí lẹ́yìn kọ́kọ́ wo tẹ́ bá fẹ́ fẹ́ obìnrin ojú ni náà lẹ́yìn ojú lọ́wọ́ kan gbogbo àwọn èyí tó kù gbogbo àwọn tí ò tí máa lò nìkan ọ̀bùkọ́ lọ́mọ́sàájọ́ ọ̀rọ̀run fún wa ọlọ́gbàrá ọlọ́wọ́n bá wa àwọn tí wọ́n ti ń lò náà àdáwò tí báyà téèyàn fi bọ́ọ̀lẹ̀ kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wọn ẹlòmíràn ni àbúrò oúnjẹ sílé má màá dé yọ nìkọ́ọ̀bù yẹn àdáwò yẹn ti tún wá ń sin jama o ìpè àbúfẹ́yàwó kejì màá sì yọ nìkọ́ọ̀bù yẹn ẹ dákun bó ló ṣe wá kanra wọn bí ìgbà tí àbúfẹ́yàwó kejì tó léwò kírun mọ́ náà ni tọ́ba jẹ́ pé èèyàn tí ẹ̀sìn yé ṣé ń tọ́yẹ kó fi bá Àbújá àbí ń tọ́yẹ kó fi jowú nìyẹn eré àwọn èèyàn ò pé má kò dé sí ń tọ́ fà á kò sí ìgbà láàyè àti máa lọ lè kẹ́kọ̀ọ́ gidi ẹ̀kọ́ súnà ẹ̀kọ́ bẹ̀rù Ọlọ́run Al-Qur'an àtàdínsì nítorí wọn fi súnmọ́ lọ́wọ́ òfin súnmọ́ lọ́wọ́ ọba ni ọkọ rẹ kò ṣe fún náà nídìí bẹ́ẹ̀ àwọn obìnrin ọkọ wa nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí kọ́ máa rí ẹ̀ríǹgì wa àti kíni àti chain wa irun orí wa òun lẹ́yẹ kọ́ máa rí bọ́dì ara wa òun lẹ́yẹ kọ́ máa bí wájú wa ṣe tó àtẹ̀yìn wa
tó o bá ti ń jáde lọ yudinina alayhinna min jalabibihin kọ́ da jàlíbáàbà bò kó bolẹ̀ àwọn aráàta tí wọ́n bá rí iwájú rẹ bó ṣe tó yọ̀wọ̀ wọn lójú tí wọ́n bá rí ẹ̀yìn rẹ bó ṣe tó yọ̀wọ̀ wọn lójú tí wọ́n bá rí ọrùn rẹ yọ̀wọ̀ wọn lójú ọwọ́ obìnrin mi tẹ́ bá rí oṣù kan yìí nígbàgbé ìpè àdáwò ni o gbogbo nǹkan tó ń fi hàn yẹn tàtún tọ́ntọ́ yẹn sọ́wọ́ yẹn làálì yẹn ọkọ nìkan lónìí o wala yubdina zinatahunna ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ẹ̀ṣọ́ yín tí ẹ fi beautify ara yín abẹ́sọ̀ tẹ mú wá látọ̀run oye àwọn ọkọ yín nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí tẹ́ ẹ máa fi hàn ẹ má fi hàn ẹlòmíì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn sísá yóò wọ bàtà canvas àwọn wúmù kan náà ń dáwọ́ mo ní bẹ́ẹ̀ bá ṣe súnà ẹ̀ṣẹ̀ súnà bẹ́ẹ̀ ṣe làṣàlátù ẹ̀já mọ̀ pé alásàlátù nìyí ẹ má máa dọ́gbọ́n sí súnà mọ́ ọ̀bàtà canvas ó ní wọ́n máa wọ̀ London yóò máa wá tàn yàrá àwọn yóò máa wò pé àwọn sísá yìí náà mashallah mashallah ọ̀daràn wọ́n ní kó wọ jàlíbáàbù torí kó lè bá a kájú àwọn ọkùnrin kúrò ní ara ẹ̀ ọwọ́ àwọ̀ jàlíbáàbù tán ọwọ́ tó wọ bàtà tí wọ́n fi máa wo ẹni tí ń lọ. bàtà tí obìnrin bá fẹ́ máa wọ̀ kò gbọ́dọ̀ jẹ́ bàtà onígogoro tí ọmọ ní ká kódà. sọmọ bí kàlẹ́kàlì ń bẹ lẹ́sẹ̀ àwọn obìnrin kàlẹ́kàlì òun náà ni ilẹ̀kẹ̀ tí wọ́n máa ń so mẹ́sẹ̀. tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala dídì sọ Jibrilu kalẹ̀ pé kó sọ fún àwọn obìnrin Madina yìí pé kí wọ́n rárá máa gbẹ́sẹ̀ wọn o nítorí lèyàn lamma ma yukhfina min zinatihin zinat kan wà lẹ́sẹ̀ wọn tí wọ́n bá ń gbẹ́sẹ̀ gìrìgìrì yóò máa dún Ọlọ́run lóun ò fẹ́ kí ilẹ̀kẹ̀ yẹn máa dún ọ̀dọ̀ ọkọ wọn nìkan ló yẹ kó ti máa dún torí tí bá ti ń dún ìfẹ́ wọn yóò máa bọ́ sí ọkàn àwọn tí wọ́n ń gbọ́ lẹ̀kẹ̀ tí ń dún Ọlọ́run wá torí ilẹ̀kẹ̀ ọ wá sọ àyà kalẹ̀ látòkè ọ̀rọ̀ Jibrilu sànàbí kó sọ fáwọn obìnrin dáadáa ìwọ wá kéwù dàdí tán ọjáde ọdún mẹ́rin ọjáde ọdún mẹ́jọ sílífà kàfáyà ó ní orin lókùn tóun fẹ́ máa kọ ó lóun fẹ́ máa gbẹ́sìn ga wọ́n wá ń lùlù yín wá ń jó wọ́n wá láwọn ń gbẹ́sìn ga ṣáàdé gbogbo àwọn ilé kí ó táwọn yẹn ti jáde ọyọ kan lè ṣe kí ni ọyọ kan lè bá wọn wí mbẹ ìgbà yìí lẹ pòròdúsì àwọn ọ̀daràn yìí kọ́dà ẹ̀ mà pọ̀ daràn ni wọ́n kóbìnrin ọmọ jó wájú àwọn ọkùnrin kọ́ mọ sí fídíò obìnrin olóhùn kọrin ẹ̀sìn wọ́n bá jẹ́ iye lábẹ́ ìjọba ṣẹ̀ríà ni wọ́n ti mọ tì wọ́n mọ́lé abẹ́ obìnrin àti bọ́dì rẹ̀ ọkọ ẹnìkan lónìí o wọ́n fi ní jòkó nílé kẹ́nìkan kan má rí ọ tó bá sì fẹ́ jáde gbéjàlè báàbò wọ̀ kẹ́nìkan kan má mọ̀ bó ṣe rí obìnrin tí máa ń ṣe báyìí muhtarama lada zawjiha ọkọ rẹ̀ ó máa ṣàpọ́nlé ẹ̀ inú ọkọ rẹ̀ ó máa dùn yóò ní it's only for me masha Allah inú rẹ̀ ó máa dùn àmọ́ wọ́n tó jẹ́ tó ti di public property wọ́n ní islam táwọn kì í ṣe islam wọn aláṣọ gbàgẹ̀rẹ̀ ìbòrí làwọn ń lò àwọn ò lè lo ìbora ní sì ń pè ní jẹ̀lìbáàbù látara bẹ́ẹ̀ obìnrin tí máa ń sí òhò ọkọ rẹ̀ lẹ̀ kò ní rílé ọkọ gbé o torí pé òhò yẹn yóò padà ta sí ọ̀dọ̀ àwọn ọkùnrin lọ́kùnrin wọ́n padà wá fi ṣìnà lọ torí táwọn bá ti rí ojú wọn ní ṣékíní ojú wọn ò ní kó ń bẹ́ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn ìwọ obìnrin tí ó fún ọkọ rẹ̀ tẹ̀mùkínú záwùjí minal istimta'i biha òun náà ni kí obìnrin kó máa farabalẹ̀ fún ọkọ rẹ̀ láti bá a láṣepọ̀ ẹ̀mọ́ tẹ́ ń pè ní makana yóò makinu tẹ̀mùkín ni pé yóò farabalẹ̀ kò ní kánjú kò ní kanra kò ní pòṣé kò ní banújẹ́ yóò makana rẹ̀ minal istimta gbogbo ohun tó bá fẹ́ fi gbádùn lára rẹ̀ kó filẹ̀ kó gbádùn pẹ̀lú ẹ̀ tí o bá ti jẹ́ bí tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ní à ń pè ní tẹ̀mùkín obìnrin yẹn yóò handle ọkọ yẹn bó ṣe yẹ kí kó handle ẹ̀ sexually eléyìí ìwọ ọkọ ni obìnrin mi ń kírun gbààwẹ̀ lóòótọ́ àmọ́ bíi tí àwọn màláìka ti ń ṣépele tọ́lọ́wọ́n bá Allah sọ pé àwọn màláìka kọ́ máa ṣépele tọ́lọ́wọ́n màláìka ò ní ṣépele èèyàn àfẹn tọ́lọ́wọ́n bá ní wọ́n ṣépele
la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. ọ̀rọ̀ yẹn bà mí lẹ́rù nígbà tí n kọ́ lẹ́kítọ̀ yìí. àwọn màláíkà gbogbo tí wọ́n bá ti ń ṣe Ọlọ́run ọba aláàlú ní ká máa ṣe. wàláhi tàlá táàfin mọ bí ọ̀rọ̀ sẹ́ẹ̀sì láàrin ọkọ àtìyàwó bó ṣe lágbára tó. Ọlọ́run ọba aláà wá gbé àwọn màláíkà kan dìde ipe ẹ̀yin màláíkà mo fẹ́ bẹ̀ yín iṣẹ́ tí mo fẹ́ bẹ̀ yín èpè mo fẹ́ kẹsẹ́. àwọn tí mo sì fẹ́ kẹ́ sépèlé òun náà làwọn obìnrin tí wọ́n bá ń fi oorun dun ọkọ wọn. ọwọ́ akú bá dùn àrẹ ó ṣe gbà, ọwọ́ akú bí ọ̀rọ̀ rẹ̀ ó ṣe lójútùú. anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni ìdàdá àròjù lè mọ̀ra àtàwọ̀ èyíkéyìí ọkùnrin tó bá pe ìyàwó rẹ̀ tó so igi rẹ̀ ìyàwó ilé ẹ̀ ó pe ìlà fẹ́ránṣì oníkọ́mọ àbọ̀ lérí ibùsùn àwọn fẹ́ lásìkò ti ọkọláyà fáà bá tí arábìnrin wa kọ̀ jálẹ̀ olóhùn ọ̀wá kò dẹ̀ sí nǹkan kan tí ń ṣe tẹ̀sìn faramọ́ tó lè fi kọ̀ jálẹ̀ kó òun ò ṣe, kò ṣe haid kò ṣe nifas kọ̀rẹ́ láàárẹ̀ tí ò lè jí ó ṣe níta ni wọ́n wá ṣe kèsì gbogbo àárẹ̀ ní èjì yìí ó ṣe o kọ̀rẹ́ láàárẹ̀ kò lè gbábá kò lè gbéṣẹ̀. fàbáta ẹgbẹ̀rún ọkọ náà wá ń bínú alẹ́ ìhà lé obìnrin náà lérí látara pé kò jọ lásìpọ̀ pẹ̀lú ẹ̀ láàánátì hali màláìka ànábì ní gbogbo àwọn màláìka ọlọ́wọ́n pàṣẹ ń sámà pé ẹ̀yin màláìka ẹ wá ṣépè tani káwọn ṣépèlé ẹ máa ṣépèlé arábìnrin náà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ hátà tusbiha títí tí lè fi mọ́ nínú ẹgbàá wa kan hátà yarda títí tí inú ọkọ rẹ̀ ó fi dùn. gbogbo ẹni tó bá jẹ́ pé oorun olólùfẹ́ fẹ́ máa fi hàn ọkọ òun lè mà ìpè filẹ̀ mo ti mọ kí rẹ̀ mo ti mọ bí tí màá ti dóde ọlọ́wọ́n bá aláàánú mọ bí tí ó ti dóde wọ̀ náà. obìnrin tí máa ń kọrun ọlọ́wọ́n bá aláwọ̀ pàṣẹ fún àwọn màláíkà kan máa ṣe pèlè ọlọ́mọṣẹ́ sọ wá ń bẹ́ o ìwọ ọkọ ni ọgbọ̀rọ̀ mọ́ máa ń fún ìbá béèrè lẹ́ẹ̀márùn lójúmọ́ ìbá béèrè lẹ́ẹ̀mẹ́fà tó bá ti lágbára rẹ̀ náà fi ní obìnrin kì í sọ̀rọ̀ àyàn ní kó túrun rẹ̀ tó bá fẹ́ wẹ̀ jẹ́nàbà torí ìtì máa ń fa jẹ́nàbà anytime ló lè ṣe kíni ló lè wá anytime lọ́kọ́ lè kọ́ fún lànàbì fi ní tẹ́ ẹ bá ń ṣe wà fún bóde ahadikum sadaqa ànábì ní ìbádà ní tẹ́ ń ṣe ń bọ̀ jẹ́ pé ọkọ àtìyàwó ni ànábì ní gbogbo àtẹ́ bá ń bá ìyàwó yín lásìkò wọ́n mọ̀ kọ́ ládàálẹ̀ fún yín pé ń gba ládàá ọ̀rọ̀ àyàn ní kẹ́ ẹ dá àwọn obìnrin lóhùn ọ̀rọ̀ àyàn ní káwọn náà ṣe kíni káwọn náà dẹ́yìn náà lóhùn torí pé mo wá ń ronú sí àdísì pé a jẹ́ pé gbogbo tó bá ti mú ìbínú ọlọ́run ọba báyàn ó ti kú lẹ́sẹ̀ kékeré ó ti di kẹ̀bíra tún mí kaba èrè dùnúbù ó ti dẹ̀ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ní iná gádọ́bù ìbínú ọlọ́run èpè làánà àwọn afáàní kì í ṣẹ̀ṣẹ̀ kékeré mọ́ ẹ̀ṣẹ̀ ńlá lárábìnrin yẹn dá yẹn àwọn màláyíkà àwọn ti wá ṣépèlé èpè náà ò sì ní yẹ lẹ́ni tí ó máa mú ó dìgbà tọkọ rẹ̀ bá ṣe kí ni tó bá yọnu sí i ẹ wá wòye pé màláyíkà tóbìnrin mi ti gbà àfọwọ́ máa sọ fún yín pé bó ṣe jòkó lẹ́yìn oyè níjọ́ tó bá wù ní níjọ́ tó bá wù òun bó ṣe wà àwọn oṣù kẹta ní kò jẹun súnmọ́ òun ń ṣe ń borí ń ṣe tàájùdí ń ṣe kìámù léèl àwọn màláyíkà sì ń ṣépele lérí ìfẹ́ríkanlẹ̀ òun fẹ́ríkanlẹ̀ àwọn màláyíkà ń ṣépele ń gbààwẹ̀ àwọn màláyíkà ń ṣépele ń kírun wákàtí márùn-ún àwọn màláyíkà ń ṣépele ọlọ́mọṣẹ́wálẹ̀ ní ìpè o torí pé tí ó bá dá lóhùn arákùnrin yẹn ó kórè rẹ̀ tó bá kú lálẹ́ ẹjọ́ wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ sí arábìnrin náà wá ṣe tawba mo ní ìrọ̀lẹ́ bọ́ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba aláàkó foríjì hàn ó ní àṣùbà kù díẹ̀ bí aago bíi 4 àbọ̀ ọkọ òun jí òun ó ní òun fẹ́ ṣe ẹ̀tọ́ òun wá ní òun ò ṣe òun kọ́mọ́dé àwọn láàmú ó níbi tí àwọn tí ń díràgì ara àwọn táwọn tí ọkọ ti ń fà pé ìwọ ìyàwó lè mi láì ṣe àlè láì ṣe pé òun fẹ́ rèépù wọ́n fẹsẹ̀ gbá omi àgé omi dà sílẹ̀ kò sáàdìyẹ kí àfa rẹ̀ ó wọlé àfa dìde pétọ́ ọ̀dà àṣùbà ti tó kóun lè ṣàlùwàlá kóun máa múra àṣùbà omi tó ti dà sí eré táìsì lọ́ba yọ lọ́ba fèrè gbalẹ̀ nàbà gbé dìgbàdìgbà ó pe gbogbo àwọn èèyàn tó wà ládùúgbò àbútúṣubú
Allahu akbar gbàtí wọ́n fi gbé dé hospital tó súnmọ́lé wọn ẹ̀mí ẹ̀ ti bọ́ ẹ̀mí ẹ̀ ti bọ́ ẹ wo bí arákùnrin yẹn ẹ wo ntọ́ bá lọ́rùn sọ́yọ́nù sí lọ́rùn ìwọ náà ọmọgbà títí ẹ náà yá ọmọgbà tó kú ọmọgbà tó kó kú kí ló wá dé tán wá ń kọ́ṣe àwọn kèfèrí ní máa ń dúró pé ọkọ dúró tẹ̀ kó náà dúró tóun yóò sọ rẹ̀ dọ́kọ́nu lé ní yóò máa pàṣẹ pé no àjọ kàwé ni àjọ ń ṣiṣẹ́ nínú àwọn ẹ má kọ́ṣe àwọn yahudiyati o àwọn nasraniyati àtàwọn fakirot miskinat ní ti ń bẹ ńlẹ̀ yìí tíra àwọn ní ká máa ka o kéwọ́n ní ká máa kéwò ká máa sórí burúkú o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn wò tí wọ́n ń lọ́rùn yẹn àwọn èèyàn bọ́rùn dáadáa o látara yìí tí wọ́n ń tara bọ̀ nínú ilé kan tó dágbére fọ́kọ wọn ọlọ́run ní sèyí ń lọ lórí burúkú lọ́dọ̀dẹ̀ ọkọ yín o anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi kò wá sákèésí bẹ́ẹ̀ pé kí ká máa farabalẹ̀ fáwọn ọkọ wa ẹlẹ́kẹrin antakarra filibaiti wàlá takhruju illa bi idhni ìwọ ọkọ rẹ ni pé o gbọ́dọ̀ jáde ńlé àfi kó dágbére fún ipò ọ̀fẹ́ jáde àfi kó dágbére fún ọlọ́run wa qurna fi buyutikunna wala tabarrajna tabarrujal jahiliyyatil ula ọlọ́run bá ní ẹgbẹ́ lẹ́jọ̀kọ́ ilé gangan ní ibùjókòó yín tẹ́ ẹ bá wá fẹ́ jáde ẹ má jáde níjáde àwọn aláìmọ̀kan òun náà ní ìjáde téèyàn ní lo jàlibáàbù tóbi ọba ti lo jàlibáàbù jáde tabarrujal jahiliyya ni tó ọba ti lè wọ jàlibáàbù jáde mo wọ áàfù jàlibáàbù tá ń pè ní jàlibáàbù kọ́ wọn o àrílẹ̀sì nsàlẹ̀ ọwọ́ wọ khimar áàfù khimar àbí áàfù jàlibáàbù kọ́ o fúlù ni o anabini idha sta'adhanakum nisa'ukum billahi gbogbo àtàwọn obìnrin yín tí wọ́n bá ní ẹ dákun ẹ yọ̀ǹda fáwọn àwọn fẹ́ lọ mọ́sálásí lọ lè kírun àṣùbà ila al-masjidi fa adhinu lahunna anabini ẹ yọ̀ǹda fún wọn tí wọ́n bá yọ̀ǹda ńkọ́ ọyẹ wọ́n ṣe anabi nìyẹn anabi sallallahu sọ pé ẹ má kọ̀ fún àwọn obìnrin pé wọ́n fẹ́ lọ mọ́sálásí nítorí pé ilé wọn ó ní ládájú mọ́sálásí lọ àmúgbà tán láwọn fẹ́ lọ mọ́sálásí yẹn mọ́kọ̀ fún wọn. tóbìnrin bá fẹ́ wá jáde só lè gbà yọ̀ǹda tí máa lọ mọ́sálásí yọ gbà yọ̀ǹda àníbi ìdásítà àdánàkùn tí wọ́n bá gbà yọ̀ǹda adébí obìnrin gbọ́dọ̀ gbà yọ̀ǹda gan èyí tọ́lọ́run ní kó ṣe gan ó gbọ́dọ̀ gbà yọ̀ǹda láti wá pé èyí tó fẹ́ ṣe fún ara rẹ̀ ó fẹ́ lè gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ó fẹ́ lọ lékejì ó fẹ́ lọ lè gbayọ̀ ọfẹ lọ lẹkẹjì ọfẹ lọ lẹ gbọbẹ ọdàgbére o àbú mo fẹ́ dé lẹkẹta mo fẹ́ dé lẹkẹjì kátó wá pé ọfẹ lọjà àbọ fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ obìnrin tí ó bá dágbére fún ọkọ rẹ̀ kó tó jáde nílé ẹlẹ́ṣẹ̀ ni nínú àwọn ìwọ̀ tí obìnrin ọmọ fún ọkọ rẹ̀ alla ta'dhana li ahadin an yadkhula bayta zawjiha illa bi idhnihi kò gbọ́dọ̀ gbà fún ọkùnrin kan kó wọnú ilé ọkọ ẹ̀ àfi pẹ̀lú mímọ̀ ọkọ yẹn àti ìyọ̀ǹda ẹ̀ ó di mélòó jama pẹ̀lú mímọ̀ rẹ̀ àti kíni àti ìyọ̀ǹda rẹ̀ torí pé ilé yẹn ọkọ yẹn ló ní lẹ́yìn náà ìyọ̀ǹda fẹ́nibọ̀dì láti wọlé yóò máa ṣàkóbá fún obìnrin yẹn àdébí ládà àdánù ìmọ̀ràtú obìnrin ò gbọ́dọ̀ yọ̀ǹda fi bayti zawjiha wa shahid illa bi idhnihi kò gbọ́dọ̀ yọ̀ǹda fẹ́ni kankan kó wọnú lé pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀. wọ́n ní tí ọkùnrin yẹn tó bá kórìíra ẹnìkan ìpè lágbájá mọ́jọ wọlé wa mọ́ ọ̀ràn yẹn ni kóbìnrin ọ sọ tẹ́nìyẹn bá fi lè wọlé obìnrin yẹn ti dáràn lọ́dọ̀ Ọlọ́run. ó fẹ́ ṣe nǹkan kan ọyẹ nínú ilé ọkọ rẹ̀ wá sí ilé ọ gbọ́dọ̀ mú ọkùnrin kan wọlé ipe ọwọ bá mi plumber ni ọwọ bá mi yanjú àwọn kankan nínú tọ́lẹ̀tì mi ọkọ òsì máa sí ọ̀daràn arábìnrin yẹn wardrobe mi kí rẹ̀ kò sí dáadáa mọ́ ọwọ́ pe furniture carpenter oníkọ́ bá wọn tún ṣe ọkọ òsì sí nílé
ó pe electrician ó ní kó bá wọn yọ bọ́ọ̀bù ikú bọ́ọ̀bù yẹn ọ̀tàn mọ́ kó bá wọn fi mí sí ọkọ rẹ̀ ò sí nílé ìwọ ní fóbìnrin. gbogbo àwọn iṣẹ́ ilé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bá àwọn àsìkò tọkọ bá ń bẹ́ ńlé là á máa ń ṣe kíni ni là á máa ń ṣe. ọkọ ni ó sì pe àwọn tí ó wàá ṣe ọkọ ni ó bá wọ kitchen ọkọ ni ó bá wọ bedroom ìyàwó wà bìkan tí ó háìdì sí. tó bá jẹ́ pé inú yàrá bá ní ìyàwó bọ́ sí inú sitting room. bẹ́ẹ̀ ṣe máa yanjú àlámàrí inú tí ẹ̀fín nílùgbàdì àdánwò. ọmọ ìyá kan láìpẹ́ yìí ọmọ bá wọn lóun ọ̀fẹ́ ta gáàsì mọ́ mo ní kí ló dé ó ní pírọ́blẹ̀mù pọ̀ nù gáàsì gáàsì táwọn èèyàn fi ń dáná daily need nìyẹn jẹun ó ní bẹ́ẹ̀ ni ó ní àwọn màdámù tá máa ń pè wọn kó wọn wá bá wọn fíìlì gáàsì aládàáwò ni wọn aládàáwò ni wọn aládàáwò ni wọn nígbà mi tóun bá débi gáàsì ọ̀hún wà wọn rí i pé èyí tí wọ́n lò ní òtí ṣe kínní kò tí ì tán síbẹ̀ níbi wọn ti ń tú eré gáàsì lọ́wọ́ ni ó ti yọ sóhun nínú kíchìn pẹ̀lú aṣọ oorun aṣọ tán fi ń sùn nulẹ̀ yẹ́n máa ní ẹ wo bí náà wo pàlàpàlà ara lòun ti ń ṣe kínní lòun ti ń rí nígbà míì wàá fọwọ́ gbá òun léjìká pé o ṣe thank you kí ló fẹ́ ṣe yẹn jama àfa àbáṣà lọ pé òun ò supply mọ́ ìṣẹ́jú mélòó lèèyàn fi bímọ sí lónlé ìṣẹ́jú mélòó lèèyàn fi bímọ sí lónlé. àwọn èèyàn gbádùn ọmọ látara fíṣọ́ àwọn ìwòkuwò táwọn wò lórí Facebook táwọn èèyàn wò lórí Twitter táwọn èèyàn wò lórí internet ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dàrú wọ́n ní kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì nísìnyí wọ́n enjoying sex ọkọ wọn mọ́ torí ó ti ní àwọn ọgbọ́n tí ń dá sí rẹ̀ masturbation ti ń ṣe fún rẹ̀ ó ti kọ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó àwọn alimagidubi aleihim àwọn dọ̀lín a sì ń kírun ọlọ́run ẹni ká bá bẹ̀rù kọ́lọ́run fi wá mọ̀nà tòótọ́ ojú ọ̀nà àwọn anábì ọlọ́run kọ́lọ́run yà wá ya ojú ọ̀nà àwọn magidubi aleihim àwọn yahudi tọ́lọ́run ti bínú sí wọ́n lọ dọ̀lín àtàwọn alátẹ̀wọ́ tí wọ́n ti sọnù ìròrí àwọn alátẹ̀wọ́ àtàwọn yahudi ló wà lọ́pọ̀lọpọ̀ ló wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn yahudi wọ́n ti ń pèrè àwọn ní muslims kọ́lọ́run bá aláàkọ́ mọ́sàbà gáìdì wọn kó gáìdì àwa náà èèyàn gbọ́dọ̀ máa yọ̀ǹda fún ọkùnrin ọlọ́kùnrin kó wọlé o kátó àbí ẹni tọkọ rẹ̀ kórìíra pé lágbájá ara ń fún mi sí kò gbọ́dọ̀ wọlé àbí tí má wà lé nínú àwọn ìwọ ọkọ tíyàwó fún ọkọ rẹ̀ allah tasuma suyama tatawwa wa zawjuha hadir kò gbọ́dọ̀ gba àwẹ̀ ọjọ́ àlàmísì illa bi idhnihi àbí pẹ̀lú yọ̀ǹda ọkọ torí pé àwẹ̀ àlàmísì náfìlà ni àwẹ̀ ramadan kọ́ kò ní ìdí kó gba yọ̀ǹda fún yẹn nítorí pé ọ̀ranyàn ni lérí ọkọ àti ìyàwó àwẹ̀ tá a fi súnmọ́ lọ́hùn ọlọ́run tó wá ní lọ́lẹ̀ gbàṣẹ lọ́wọ́ baálé rẹ kó tó gbàwẹ̀ fún mi tó bá yọ̀ǹda gbà á tí ò bá yọ̀ǹda má ṣe kí ni má gbà á ọkọ tóbi ju ìyàwó lọ àbí ò tóbi jù lọ ọkọ náà lọ wá ń yẹ̀yẹ́ yìí ọkọ mi ò já mọ́ kankan lọ́dọ̀ ìyàwó lé mi bí ọmọ ọ̀dọ̀ ọmọ ní Wálé Ibrahim bó ló ṣe máa láwọ́ kọ́ mọ́ ọkọ eléri kí ló kọ lù ẹ́ Ahmad ọkọ yẹn nígbè yẹn o wọn bí yóò máa lo ho fọkọ ẹ o irú ẹ̀kọ́ burúkú nìyẹn àṣà tí wọ́n gbà bẹ́ẹ̀ àṣà Yorùbá tí wọ́n gbà bẹ́ẹ̀ ká tó wá pé ẹ̀sìn wa gbogbo tó máa sọ tó máa fi pọ́n ọkọ rẹ lé náà ni wọ́n máa jáde lẹ́nu ẹ wọ́n bá fẹ́ pè é ó pè é pẹ̀lú àpọ́nlé wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ó bá a sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àwọn obìnrin sọ àbíyáàtì ẹ̀tí àwọn ọkọ wọn tí wọ́n ti kú wọ́n wá ń bá àwọn ìyàwó àwọn tábì'ùn wọ́n bá wọn sọ̀rọ̀ àwọn tábì'ùn àwọn ọ̀rẹ́ àwọn sàhábà àwọn ọ̀rẹ́ ànábì ṣé láwọn obìnrin tábì'ùn ni àwọn wà nílé àwọn àgbà aṣọ àbíyáàtì lóbìnrin táwọn ọkọ tí wọ́n ti kú wọ́n wá ń fún àwọn ìyàwó tábì'ùn lẹ́kọ̀ọ́ wọ́n wá ní kunna inda azwajina kama kuntunna inda umara'ikunna ẹ̀yin ọ̀pọ̀ àwọn ọkọ yín lé mọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ àbẹ́rẹ́ màá bá wa ṣe máa ń pọ́n àwọn ọkọ wa tí wọ́n ti lọ màá bá wa ṣe máa ń pọ́n wọn lé wọ́n làwọn ọmọ wọn ní ẹja fún yín lápèjúwe bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n àwọn gọ́fúnà yín lé àtàwọn pírẹsidẹ́ǹtì ìlú yín àwọn ọba bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n wọn lé nísìnyìí báwa ṣe máa ń pọ́n àwọn ọkọ tiwa lé nígbà tí wọ́n ń bẹ nìyẹn tọ́lá àwọn yẹn ń gbẹ̀kọ́ lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam
àwẹ̀ ni wọ́n ní ọ̀gbọ́dọ̀ gba alamisi àbí pẹ̀lú yọ̀ǹda àmọ́ tó wá dé pé wàtọkọ náà lẹ́ẹ̀jọ́ máa ń gbà ẹ ti yùsì máa nínú ilé ọkọ ti ní a máa gba àwẹ̀ alamisi àti mande yẹn kò ní ìdíkẹyìn tó máa béèrè mà torí pé ẹ ti yùsì máa nínú ilé ẹjọ́ jẹ sààrì ẹjọ́ ń sẹ́nu náà ni àmọ́ tí ọkọ bá ní òun ọgbà rẹ lónìí o máa bọ̀ wọ́n yàrá tó ń lọ yẹn ládàá tó gbà ń bẹ̀ ó ní ládàá ju kó gba àwẹ̀ alamisi àti mande lọ torí pé ọ̀ràn yẹn nìyẹn àwẹ̀ alamisa àti mande kí lóhun jama náfìlà àgbọ̀dọ̀ tí náfìlà lékè ọ̀ràn yẹn bá a ṣe máa yanjú kéwù nìyẹn o tí wọ́n mọ̀ sọ pé ha ustaz ọ̀daràn labú ọjà ńláwẹ̀ ha wọ́n kàn wá lukọ̀ ní ọ̀rọ̀ òye wọn máa o ọ̀rọ̀ òye tani ó yé dáadáa confam ọ̀rọ̀ òye kẹ̀ èyẹ lóhùn ṣe sùúrù mọ́ dalẹ̀ ó lóun ṣe sùúrù mọ́ ọwọ́ lọ́rọ̀ òye sọ̀rọ̀ òye ni ẹ nítorí pé alimutatọ́wé amiru nafsihi ẹni tí máa ń gbà wẹ́ tàtà wá òun náà ni amiru ara rẹ̀ bó bá wù ú ó lè parí ẹ̀ bó bá wù ú lè ṣe kí ni ó lè já anabi la yahilu lilmar'ati an tasuma wa zawjuha shahid illa bi idnihi obìnrin gbọ́dọ̀ gbà wẹ̀ sunna àfi kó gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ gbogbo tá a bá ń ṣe pátá ẹ̀jẹ̀ á máa ń lọ mọ́ Kùránì ká sì máa lọ mọ́ àdìsí òun náà ni ó sì máa tóbi lé ọkàn obìnrin torí pé àwa kà ń bá a sọ̀rọ̀ mọ́ ọlọ́run àtànẹ́bì ní sékíní òun náà ní bá a sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje Allah tó ń fi kọ́ mi má lihi làbí níhi kò gbọ́dọ̀ ná nǹkan kan nínú owó ọkọ àfi pẹ̀lú yọ̀ǹda ẹ̀ kò gbọ́dọ̀ bù nínú oúnjẹ àfi pẹ̀lú yọ̀ǹda ẹ̀ kò gbọ́dọ̀ mú aṣọ kó fi tọrẹ anything tó bá jẹ́ nǹkan ọkọ kò gbọ́dọ̀ fi ṣe sàárà àfi kó gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ gbogbo àwọn property ọkọ kò gbọ́dọ̀ mú nǹkan kan bẹ́ẹ̀ ẹlòmíì yóò ti bu ráìsì dédajì àbúwá ní àpò kan lára sílẹ̀ òní ní 15 ó ló ti tán bó ló ṣe tán ó ní mo bù fún yín alágbọ́já mo bù fún àbúrò yín ọ̀nkùnrin tó wá mo fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ mi ní tó ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni o ní kọ́ mọ́ ṣe sàárà àmọ́ ó gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ànábì Muhammad ní la tunfiqu imra'atun shay'an obìnrin ọgbọ́dọ̀ ná nǹkan kan nínú nǹkan ọkọ rẹ̀ min bayti zawjiha nínú ilé ọkọ ẹ̀ illa bi idhni zawjiha àbí pẹ̀lú yọ̀ǹda ọkọ ẹ̀ ẹlẹ́kẹjọ an takuma bi khidmatihi wa khidmati awladihi wa mumtalakatihi obìnrin nínú àwọn ìwọ ọkọ òun náà ni pé yóò máa ṣe khidima fún yóò máa sáfù ẹ̀ yóò máa bá mójútó àlàáfíà rẹ̀ yóò ti fi ọṣẹ sínú bedroom yóò ti fi toothpaste síbẹ̀ yóò fi pákó sẹ́gbẹ́ kan yóò gbé kọ́ọ̀pù tó máa fi fọ́nú sẹ́gbẹ́ kan yóò máa mójútó àlàáfíà yóò máa dà gẹ́gẹ́ bí ìgbà tí ó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kan ìtàn pè ní khidima nìyẹn ẹ wà àwọn tí wọ́n ń bẹ ní báǹkì lápèjúwe àbí wọ́n ń bẹ ní kọ́mpìnì ẹ ra àwọn ọmọ yẹn lọ́kùnrin wọn lóbìnrin wọn wọ́n ti fi gbogbo nǹkan síbi tó yẹ kó wà kọ́gà ó tó ṣe kíni kọ́gà ó tó dé kété pé èèyàn dàmí ṣe rí báyìí èèyàn mú kankan báyìí èèyàn wọlé báyìí kò rọ́ṣẹ́ ọmọ ṣe gbogbo nǹkan pẹ̀lú ètò yóò dé inú bẹdúrúmù rẹ̀ inú yàrá kan náà wọ́n ń gbé o 2 bedroom náà wọ́n ń lo obìnrin àfíjú yóò ṣe gbogbo ẹ̀ ṣẹpẹṣẹpẹ ọkọ wọlé báyìí ní ròdùn ọlọ́ọ̀lẹ́ àwọn tùràrí tó da èdè tùràrí àjẹ́ o mọ́ra tùràrí ẹ̀yọ́nú ayé o àwọn jálàbí ni wọ́n máa ń lò yẹn bí wọ́n bá ti lò yẹn kó lè wọ náà ni tùràrí àdúrà bídíà ni kò sádùá kan tó bá tùràrí wá kò sí tùràrí kan tó bá dùá wá ní Islam tùràrí ó wà fún air freshener ní ká máa fi change owó dọ̀ inú ilé òórùn inú ilé ọ̀tán ìtọ́wà fún nìyẹn ọwọ́ ìtọ́da kọ́kọ́ tó dé yóò ti máa gbóòórùn tọ́da wọn náà ti wẹ̀ ó ti fi pẹ̀fọ́mù sára ó ti wọṣọ tọ́da ó ti fọ́nú ẹ yóò ti mọ́sáká ọmọ tọ́jú ọkọ ọmọ tọ́jú àlàáfíà ọkọ lẹ́yìn náà gbogbo àwọn aṣọ ọkọ ọmọ tọ́jú ẹ aṣọ tó dọ̀tí èyí tó mọ́ òní máa daṣọ tó mọ́ papọ̀ máṣọ tí tó dọ̀tí ọmọ tọ́jú ibùsùn rẹ̀ ó rí i pé kò sí yé pẹ̀lẹ́ rí ẹ̀ ibi títí ń wẹ̀ ó mójútó ibi títí ń jẹun ó mójútó ibi títí ń ṣe náfìlà ọ̀fọ̀ tí ó mọ́ ọmọ ọ̀pù tí ó mọ́ tí ọkọ wọlé yóò ní ya amata Umu Zainab barakallahu fiki Ọlọ́run ṣàlékún àlùbáríkà rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àmọ́ pọ̀lọ́wọ́ obìnrin lè ní jama kí ni wọ́n ń gbà jama èyí tí o bá gbé pé yóò tó máa gbòṣe tọkọ bá ti wọ́ọ̀ṣì báyà ni kí ló ṣe yín ní ti ń ṣe náà ní ti ń rí inú léyìí ní ti ń rí yọ̀ọ̀dà wọ́n lè yọ ọmọ tọ́jú ọkọ rẹ̀ yọ ọmọ ṣe khidma yọ ọmọ ṣe ń jẹ ọmọ sọbẹ̀ tó dùn fún
ọbẹ̀ tó bá ti lóhùn ọ̀jẹ́ ìwọ lè ṣe fún rẹ má ṣe fún òun olóhùn ìjata òun ní ọ̀sà má fún láta o má fún láta tó o bá ń fún láta inú rẹ̀ ò ní dùn sí ọ tó o fẹ́ pa á ní ọmọ nítumọ̀ olóhùn ìjẹ nǹkan báyìí ara máa ń hùhùn ọ gbọ́dọ̀ ṣe fún nǹkan báyìí tó ń bá jẹ yóò máa gbé òun lé bí o bá fẹ́ jẹ́ ṣe fún rẹ obìnrin dáadáa yóò máa sọ tó wọ ẹnu ọkọ ẹ̀ yóò máa sọ tí ó wọ mú ọkọ ẹ̀ lórùn yóò máa sọ etí ẹ̀ tí ó máa gbọ́ kò ní máa gbọ́gbọ́ kúgbọ́ eléyìí ni pé khidma ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà àwọn òpin ṣé obìnrin lè máa fọṣọ akọ ẹ̀ bẹ́ẹ̀ ni yóò fọṣọ bọ́ọ̀ bá ṣe fatiwa gbé bọ́ọ̀ bá ṣe fatiwa gbà ibi wọn ní aṣọ fífọ̀ yìí sọ̀rọ̀ yẹn ọ̀daràn afẹ́ káwọn ọkọ̀ kan ràn àwọn ìyàwó lọ́wọ́ láti ra washing machine fún wọn tipa bá ti ṣe kínní tó bá ti gbé tipa bá gbé tó bá ṣe ọ̀fẹ́ràn ìyàwó ẹ̀ wàá ṣèrò wọn nàbí màrú fún ìyàwó náà ti ṣe kínní o ti fẹ́ẹ̀lì ń bẹ́ẹ̀ àmọ́ tipa ọba ti gbé ọwọ́ náà lọ́mọ fi ṣe kínní lọ́mọ fi fọ bó o ṣe ń fọ yẹn o ṣe khidma ni sórí khidma yẹn sunna ni o ọkọ rẹ ń lo oògùn kan oògùn yẹn ó ti kó síwájú ẹ̀ tó bá ti gbóúnjẹ kalẹ̀ tán oníjọ́ gbàgbé 8 hours wọn ní kẹtún lo 8 hours kan ti dé sí o obìnrin dáadáa nìyẹn bóun ni o ṣe ní wàlíjẹ́ náà jàmọ́ àwọn obìnrin tó dé pé òun ti sun lọ́n tiẹ̀ òun kan fẹ́ jogún tẹ́lẹ̀ ó ti máa lọ ká kó gbogbo mọ́tò ẹ̀ jáde àti gbogbo àwọn ilé tó kọ́ ká lè ta òun àti ìyá rẹ̀ ká wọ́n lè gbádùn tiwọn ọ mójútó àlàáfíà rẹ̀ ọ̀rọ̀ tó ọmọ pé tó bá gbọ́ kò ní sùn wọ́n ṣe kí ni wọ́n sọ fún mójútó àlàáfíà rẹ̀ khidma ọmọ fọṣọ ọmọ tún lè ṣe gbogbo ẹ̀ lọ́mọ ṣe wọ́n ní kí ni àdìsí tá gbára lé wọ́n ní Fatima ọmọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní dọ́kan ọlọ́lẹ̀ ibà anabiwa Muhammad ishtakati ila rasul ma talqa yaduha min riha ó ní ìwọ anabi ọwọ́ mi ó ti dáràn jẹ ó ti la pàápàá látara riha kí ni pé riha ọlọ tí wọ́n fi ń lọ alikama tí wọ́n fi ń lọ fúláwà gbàdo àmọ́ ń lọ ni àbí ọkà bàbà àmọ́ ń lọ ni pẹ̀lú ẹ̀rọ lásìkò tí wọn àwọn jéròǹgbà yẹn ọlọ ni wọ́n máa fi ṣe kíni òkúta méjì ọ̀kan tóbi ọ̀kan kéré wọ́n máa fi lọ́ra wọn títí tí ó fi kúnná Fatima wa lọ fún ọkọ rẹ̀ nínú ilé Ali kó lè bá a jẹ oúnjẹ tó soft oúnjẹ tó dáa ọwọ́ làágùn ó ṣe wàhálà ọwọ́ ti wá dáná jẹ ọwọ́ ti ń la pàápàá wọ́n sì tákàtì ọmọ anabi sallallahu alayhi wa sallam ọmọ president ń gbà wọn ọmọ anabi ti ń darí gbogbo ayé ọwọ́ ní ká anabi ò fún un ní ọmọ ọ̀dọ̀ ká anabi ò fún un lọ́mọ ọ̀dọ̀ tí wọ́n máa ràn án lọ́wọ́ pé iṣẹ́ eléyìí ó ti fẹ́ affect ọwọ́ òun anabi wá wò anabi rí i pé ìbáàdà ní í ṣe anabi sì rí i pé ó lè ṣe ìbáàdà yẹn ó lè ṣe faradà lérí ẹ̀ èyí tó ń ṣe yẹn ò tó nǹkan kan kò lè di lọ́wọ́ anabi ní máa lọ lè ṣe subhanallah 33 walhamdulillah 33 wallahu akbar 33 níta anabi fún ni ẹ bí máa lè sase kárù dákun máa lọ lè bá ṣẹlẹ̀ jọ iṣẹ́ ilé adé obìnrin a máa ṣiṣẹ́ ilé láti máa fi wáyọ̀nù ọlọ́run àṣekárù yẹn máa ràn án lọ́wọ́ tí ó fi máa ríṣẹ́ náà ṣe tó àṣekárù yẹn máa súnmọ́ lọ àmọ́ wọn ò ní èèwọ̀ ní kéèyàn gbọ́mọ ọ̀dọ̀ tíṣẹ́ bá pọ̀ wọn ò ní èèwọ̀ ní kọ́kọ́ náà kọ́ ran ìyàwó rẹ̀ lọ́wọ́ tíṣẹ́ bá ṣe kíni tíṣẹ́ bá pọ̀ àwọn sàhábà wọn ní káàdà Rasulullah sallallahu alaihi wasallam yakunu fi mihnati alihi wọn ní àwọn kan wà nábìtì mọ́ṣáláṣí àwọn ò ní rí anabi nǹkan ọ̀rọ̀ wà nulẹ̀ látàárọ̀ àwọn kan jòkó àwọn retí ẹ̀kọ́ jáde tọ́bádàsókò oorun yóò ṣe wá jáde àwọn wá bẹ̀rẹ̀ pé kí ni ń ṣe wọ́n ní káànà fi mihnati alihi ayé fi amalil bayt wọ́n lé anabi ń bá wa ṣiṣẹ́ ilé ni o iṣẹ́ ilé ni ń bá wa ṣe ni òjò jáde o básìkò oorun bá wa tó anabi yóò ṣe wá jáde sáwọn sàhábà ìwọ ni wọ́n ṣe súnà ìwọ ọ̀báyàwó ṣiṣẹ́ ilé ẹlòmíì ò lè sọ omi kalẹ̀ lérí iná àwọn ọkùnrin tá a jòkó lẹ́yìn jama yóò ní ọmọ rẹ̀ ń sunkún yín pa lẹ́yìn kò lè sọ mí tọ́ba sì ti ń bọ̀ kọ́ paná orí pé wọ́n ti múná dé tọ́ba sì tún bọ̀ kọ́ ìyàdọ̀ àwọn ọmọ tó wà nulẹ̀ bá mi gba power bank wá tọ́ba tó ń bọ̀ tọ́ba kú díẹ̀ tó wọlé ó rí bàtà mi bá mi nù ú ọbẹ̀ tó sì ń ṣe náà ti ń jóná o broda mi ti yàyàkuyà ó ti yàyàkuyà náfìlà nìkan náà ni lẹ́yìn náfìlà kò sí dáadáa mi lára ẹ̀ mọ́ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa tábàlà àdánù gbọ̀n sí anábìlà ń kọ́ ṣe o sokoto wọ́ balẹ̀ anábìlà ń kọ́ ṣe o kẹ̀tẹ́pá àmọ́tà ń ṣe o
sẹ́ẹ̀rì iṣẹ́ ilé náà ara sunna tó yẹ ká ṣe kíni tó yẹ ká mójútó ni àwọn ìyàwó wa kọ́lọ́mọ́sà bá rọ̀ wọ́n lẹ́mìí. ẹ̀rí Asma ọmọ Abubakar Siddiq, Fatima ọmọ anabi abi, Asma ọmọ Abubakar. Asma yọ wá jẹ́ ìyàwó fún Zubair ibn al-Awwam nínú àwọn àgbà sahaba. ó ní kuntu akhdumu Zubaira ibn al-Awwam, ó lóun máa ń ṣe khidma, àwọn máa ń sáfẹ̀ ọkọ òun tó ń jẹ́ Zubair. khidmatal bayti kullihi, gbogbo ń tẹ̀yẹ̀ máa ń ṣe nínú ilé fọ́kọ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa ń ṣe. ó ní kọ́dà wà kana lahu fars, ó tún ní ẹṣin kan, èmi ẹṣin náà èyí máa ń dá koríko fún, èmi àti máa fún lómi, èmi á máa tọ́jú ẹ̀. yóò tọ́jú ọkọ, yóò tún tọ́jú ẹṣin ọkọ. Asma'u ta wí yìí onígbà ní tún nìtọ̀ọ́kẹ́yìn, òní máa ń lele gbóúnjẹ fún anabi gbàtà anabi bẹ̀ ní Garu Thawr pẹ̀lú Abubakar. ẹ wo bí táwọn yẹn tó, ọmọ Abubakar ọmọ olówó ni, ẹ wá wo tí ń sọ fọ́kọ ẹ̀. bàbá tí o ti ní 1 million ó ti dìdàkudà ńlẹ̀ ọkọ yìí pé dáàdì mi olówó náà tọ́ bá ti mẹ́sìn màá kàn lọ lè fẹ́ lómi, dáàdì mi máa gbalẹ̀ fún mi. Ọlọ́run ní ṣe wá lórí burúkú o. ẹja máa ń ṣe ìtìpa wa bá ka nínú àwọn tí ó jẹ́ kí ayé ọ̀rọ̀rùn fún àwọn ọkọ wa. ẹlẹ́kẹ̀ẹ́sán alla tukallifahu faqataqati, obìnrin ò gbọ́dọ̀ máa béèrè nǹkan tí pa ọkọ ò ká. ẹ gbọ́ òun náà mọ̀ pé ọkọ mi ipa rẹ̀ ò ká ju aṣọ 10,000 lọ, ó wá ní aṣọ 80,000, ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ rà á. obìnrin dáadáa kọ́ yẹn, torí ó padà sọ di òǹgbèsè, àbí kọ́ sọ di olè, àbí kọ́ sọ di oníbàárà. lẹ́yìn náà inú rẹ̀ ó máa bàjẹ́ tó bá ti jẹ gbèsè nítorí rẹ̀. visa tí kálukú ó máa lò nínú ilé wa yóò máa níbàámu pẹ̀lú owó oṣù tí kálukú ń ṣe kíni, tí kálukú ń gbà. kọ́tìn tá a ta sílé wa yóò máa níbàámu pẹ̀lú iye owó oṣù tí kálukú bá ń ṣe kíni, tá a bá ń gbà. gbogbo àná làá wọṣọ, gbogbo àná làá wọ bàtà, gbogbo àná làá ra ìjáàbù, gbogbo àná làá ra jẹlẹbáàbù, gbogbo àná làá ra sọ, gbogbo àná làá kọ́lé. àmọ́ a ṣe yìí tipa wa bá ṣe kíni, tipa wa bá ká ni o. anabi wa Muhammad sallam, anabi ni Ọlọ́run bá nílẹ̀ yóò fi kẹtọ sáàtì min sáàtìhì. gbogbo ọkùnrin tí abágbàláyè púpọ̀ tó wọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ kó ya owó náà lu àwọn ìyàwó ẹ̀, kó gbà wọ́n láàyè ńbẹ̀, kó ra nǹkan tó pọ̀ fún wọn. ọmọ ń kúndúrà alẹ́ yìí rẹ̀ ẹni tó wọ́n jẹ́ pé àtìsèkì tiẹ̀ díẹ̀ náà làkàdàrà fún fálẹ̀ yóò fi kí mi máa ta òòlà kó náà ná nínú díẹ̀ tọ́lọ̀ ń fún. la yukallifu Allahu nafsan illa ma ataha. ibi Ọlọ́run ti ń bá àwọn obìnrin wí nìyẹn. Ọlọ́run bá ní ibi tọ́lọ́run bá ní kó fọ́ọ̀lù sí ibi kádàrà rẹ̀ wà nù. èèyàn sì ń gbàjà, ẹnìkan ń gbé Lẹ́kì, ẹnìkan ń gbé oko Ìbàdàn, kò dìtámì oríire àti ìdùnnú nínú márèjì o. ìdùnnú nínú márèjì Ọlọ́run ní máa ń fún yàn, kọ̀ǹtẹ́tímẹ́ǹtì wọ́n sì ń pè ní dùnnú. Ọlọ́run sì lọ́wọ́ gbé yín ga jura yín lọ. o lè fi tọkọ ọ̀rẹ́ rẹ ń ṣe fún kọ́ ọmọ fi wé tiẹ̀ nítorí pé ọkọ ọ̀rẹ́ rẹ iṣẹ́ tiẹ̀ ó ju tọkọ ẹ lọ. Ọlọ́run sì sọ fún ọ pé ọkọ ọ̀rẹ́ rẹ àti ọ̀rẹ́ rẹ ni àkọ́kọ́ fi sálì jẹ́nà kẹ́yìn tó wọbẹ̀. torí oore ilé ayé Ọlọ́run kò fi pín oore ọ̀run. Ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́ bá dípẹ́ ní la yukallifu Allahu nafsan illa ma ataha. òun ò láǹtí ẹ̀mí kan ò lè dágbé, òun ò lábọ̀ Ọlọ́run. ìwọ náà máa ń la ayin tọkọ rẹ ò lè gbé, máa ń la bọ̀ Ọlọ́run. sayaj'alu Allahu ba'da usri yusra. Ọlọ́run yóò padà tún dẹ̀ jù báyìí lọ. ẹ̀rìn Ọlọ́run bá ń sọ fún ọkọ àtìyàwó tí wọ́n mọ́lẹ́jì pé yóò padà ṣe kíni, yóò padà tún dẹ̀ jù báyìí lọ. wọ́n àbí sì ṣe máa rí náà nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ wá ń sìn ẹ̀wọ̀n tá à ń ṣe nígbà tá a kọ́ fẹ́yàwó, ẹ̀wọ̀n tá à ń rí ṣe ní ìsìnjà wa. nínú àánú Ọlọ́run ẹ má jẹ́ akájú. gbogbo obìnrin tó bá dúró lọ́kọ ìlérí ipò ọgbọ́dọ̀ rà ní ọgbọ́dọ̀ mọ́ fún mi tó ṣe mọ̀ pé ipa ọkọ rẹ̀ ọ̀ka èsẹ̀ ru Ọlọ́run o, èsẹ̀ ní eré. obìnrin dáadáa a ní afẹ́kẹ́ bá wa ra sọ ọkọ náà máa béèrè pé elélo a ní ìtìpa yín bá ṣe kíni ètò bá ká níjọ́ tí ìyàwó bá sọ bẹ́ẹ̀ fún ọ ọyẹ kó lè fẹ́rí kan lẹ́ni ìgbà ọlọ́mọ dúpẹ́ o láyé tá ń lò lọ́wọ́ yìí ni o láyé íńtánẹ́ẹ̀tì tá ń ṣe kíni tá ń lò lọ́wọ́ yìí. irú àwọn oúnjẹ wo ni kí n ra fún yín ẹ̀rà yìí tìpa yín bá ṣe kíni tìpa yín bá ká Allahu Akbar. onítọ̀hún ò ní jalè kò ní lu jìbìtì inú rò sí ní bàjẹ́ tó fi darí. àwọn obìnrin dáadáa nìyẹn. a fẹ́ kọ́ àwọn ọkùnrin ó máa lo eléyìí láti máa fi sahun sí àwọn ìyàwó wọn o. torí ọkùnrin míì ahun ni òun náà máa pa ahun ní òun. kẹ́ ìyàwó rẹ̀ bípa rẹ̀ bá ṣe tó àti bípa rẹ̀ bá ṣe mọ ní tí sẹ́rí à ń sọ nìyẹn. àmọ́ kọ́ wá lágbára 2,000 kọ́ ọmọ náà 500
sẹ̀rí ọ̀farama òun yàn jẹ nìyẹn òun sì ń takò àṣẹ tọ́lọ̀ ń pa ọ́ tọ́lọ̀ ní bàbá sì ní tó ní kó ṣe kí ni kó ṣe náà. nínú àwọn ìwọ ọkọ tí ó gbà lọ́dọ̀ ìyàwó anta shukura li zawjiha kóbìnrin ọmọ appreciate kó máa dúpẹ́ lérí díẹ̀ tọkọ ń ṣe kí ni ti ń ṣe fún bẹ́ẹ̀ ṣe púpọ̀ fẹ́ lómi náà kò ní dúpẹ́ ọ̀dọ̀ àlọ́jọ́ kejì ìyàwó bẹ̀rẹ̀ sí kí ọ Abu Fatima Abu Zainab jazakumullahu khaira for yesterday ẹ mà ṣe àná ẹ wọ́n béèrè pé kí ló ń ṣe ó ní slippers tẹ̀ra wálé fún mi lánàá slippers 250 naira ọwọ́ arántí láti dúpẹ́ rẹ̀ obìnrin dáadáa ni obìnrin tí èyí bá dúpẹ́ bẹ́ẹ̀ ra mọ́tò fún kò ní ṣe kí ni kò ní dúpẹ́ yọkàn lejú láàárọ̀ ọjọ́ kejì kí ló ń ṣẹlẹ̀ madam a ní mo padà wo mọ́tò yẹn lórí íńtánẹ́ẹ̀tì mo rí i pé mọ́tò yẹn kò kí ṣe mọ́tò tí mo lè lò 4.5 lára kò mú èmi ò lè lórí àwọn mọ́tò báyìí arákùnrin yìí ní 3.5 gangan lówó tèmi mo yá yòókù sí ni torí kí n sá lè tẹ ọlọ́run kí ní òrólé ṣe kí ni àwọn oníyẹn ló lè yákun náà ni èmi ò tẹ̀sí tèmi ti ju ọ̀yà tètè sádọ̀lọ́hún ó ti gbé egun tó ṣe kí ni ó ti gbé egun tó ju ọlọ́nu ọlọ́run mọ̀jì aṣàgbákò obìnrin fa wọ́n ní mo kó bàrà mo yà á pẹ̀ kí bí obìnrin kọ́ bọ́ bá ti fẹ́ ọ fẹ́ nu bẹ́ẹ̀ bá tuntun wá bímọ fúnra yín ẹ ti lẹ̀ pọ̀ jàmọ́ àfa ẹ ti lẹ̀ pọ̀ ẹ máa pàdé ara yín náà ní títí tí ẹ̀mí yóò fi bọ́ kọ́dà bọ́ lọ́kọ mi bí òun náà fẹ́ yàwó mi tí ó bá dà ọ́ láàmú mọ́ níbo tí kú lọ́dọ̀ rẹ̀ yóò máa fa àwọn ọmọ rẹ̀ dà ọ́ láàmú ìgbà ilé bá bàbá yẹn owó mẹ́ lọ́wọ́ ẹ dúró lé lọ́rùn ó sì jẹ́ pé ojoojúmọ́ ni kéèyàn máa tọrọ ìyàwó dáadáa ìyàwó tẹ̀ máa sì nílé náà kéèyàn máa fẹ̀mí rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ pẹ̀lú àwọn ọba òun mọ́sàbá yà á ní ìyàwó dáadáa tó bá ti ní ìyàwó dáadáa wọ́n máa gbádùn ni èmi rọ́ balẹ̀ nínú àwọn ìwọ̀ tí a máa fún àwọn ọkọ wa ni ká máa dúpẹ́ Ànábì la yanzurullahu ila imra'atin la tashkuru li zawjiha wa hiya la tastaghni anhu Ànábì lọ́wọ́ ọba ò ní síjú re kò ní sí ìwọ obìnrin tí èdúpẹ́ fọ́kọ tó sì jẹ́ pé kò ní àbáyọ míì kọ̀rọ̀rọ̀ kúrò lọ́dọ̀ ọkọ yẹn kò dẹ̀ ní dúpẹ́ yóò sì máa bu kò sì lẹ́lòmíì tó fún lóúnjẹ àfọ́kọ yẹn náà kò lẹ́lòmíì tó raṣọ fún àfọ́kọ yẹn kò sẹ́ni tó tọ́jú òbí ẹ̀ àfọ́kọ kò lẹ́lòmíì tí ń ràn lọ́wọ́ lérí ìsẹ̀mí ẹ̀ àfọ́kọ yẹn yóò sì tó máa hàn lè mà Ànábì Ọlọ́run ní yí síjú rẹ̀ wò tọ́ba dídá lè kẹ́yà wọn ká máa dúpẹ́ o ẹ̀já máa dúpẹ́ o Ànábì Ọlọ́run rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nínú náà wọ́n bí Ànábì pé kí ni wọ́n ṣe Ànábì ní bi kufrihinna wọ́n ṣe kèfèrí ni wọ́n ní yakfuruna billah tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ọba ni qala yakfuruna al-ashira Ànábì ní wọ́n ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run o muwahidati ni wọ́n o tawhidi wọ́n ṣe kí ni ó lójútu o wọ́n ṣe bọ́ wọ́n ṣe gbẹ́rẹ́ o àmọ́ inú náà mo rí wọn o wọ́n ò ṣe kèfèrí pẹ̀lú Allah àmọ́ wọ́n ṣe àìmoore pẹ̀lú wọ́n ṣe àìmoore sọ́kọ wọn lérí oore tí ń ṣe fún wọn law ahsanta ila idahunna dahra irú àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ́ bá fi gbogbo ayé yín tẹ́ fi ṣe dáadáa sí wọn thumma ra'at minka shay'an ọwọ́ rí àìṣe déédéé kan lára rẹ̀ àbọ̀ lágbára láti ṣe qalat ma ra'aytu minka khayra qat ọ̀rọ̀ tí ó sọ ni pé òun ò rí dáadáa lára ẹ̀ rí yóò máa ro méjọ ipe ẹbí kí ló ṣe fún òun rí láyé kí ló ṣe fún orí kẹ apàdà wàá tẹnu ipe òun lọ́mọ ọ̀dà sọ ìyàwó ẹ̀yìn lẹ́yìn yẹn òun lọ́mọ ọ̀dà bàtà ẹ̀yìn lẹ́yìn yẹn ńkọ́ òun lọ́mọ gba sọ́ọ̀bù fún ọmọ rẹ̀ oníṣẹ́ ìkún á nìtumọ̀ yẹn àwọn obìnrin tí wọ́n sọ nìyẹn bí wọ́n kẹrùn gbàwẹ̀ wọ́n wọ náà kan tó wà lè jẹ́nà àfitọ́lọ́mọba fèrèjì wọn ló sì jẹ́ pé àwọn máa ń dúpẹ́ oore Allah tamunna alayhi èèyàn gbọ́dọ̀ máa wá máa ṣe alman kí náà pé ní mọ́nì ní Yorùbá jama kéèyàn obìnrin ó sọdé fún yàn kó wájú òkúti ìrègùn kó máa sọ fún ọkọ pé sẹ́mi pé owó lẹ́yìn ọdún mẹ́ta mo fi san ní sukú àwọn ọmọ yín lẹ́yìn kẹ̀kẹ́ fún ọ lóúnjẹ gbogbo ìwé tí wọ́n lò láti SS1 do SS3 mọ́ra kí wọ́n á ní kúrú yín gan bẹ́ẹ̀ ṣe jòkólẹ̀
after all tẹ́ ẹ̀ bá rí mi nínú owó sẹ́mi ni mo ti ń bọ́ yín tẹ́ ẹ̀ bá rí mi ẹ̀ lè sẹ́mi. ọlọ́run ní yáyọ lẹ́dínà àmọ̀nù ẹ̀yẹ́ lùgbà gbódòdó la tubtilu sadaqatikum bil manni wal adha ẹ má bà sàárà tẹ̀sẹ̀ jẹ́ pẹ̀lú èrègùn àti pẹ̀lú ọ̀rọ̀ tí ò da. níbo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ò da yẹn gbogbo dáadáa tó ṣe wọ́n ti ṣe kínní wọ́n ti parẹ́ ọkàn sí wàhálà ṣòfò lásán. nínú àwọn ìwọ̀ Allah tudhihi wa yuqdibuhu èèyàn gbọ́dọ̀ máa bínú èèyàn gbọ́dọ̀ máa bí ọkọ rẹ̀ nú kí mo fẹ́ kọ́ máa bínú wọ́n ní ó gbọ́dọ̀ jọkọ rẹ̀ máa bínú ẹlòmíì yóò máa bínú nítorí pé ọkọ kò rí ojúṣe ṣe látara ìgbà tó ṣe kíni ìgbà tó ṣe díẹ̀ torí ìgbà máa ń lọ ẹ máa ń bọ̀ láṣẹ ní káwọn ọkùnrin nígbà tó wà ẹja máa ń ná torí kan lè sàánú wa nígbà tí ó bá ṣe kíni tí ó bá tó nǹkan àmọ́ arábìnrin yìí wọ́n ní yóò máa bí ọkọ rẹ̀ nú yóò máa banújẹ́ yóò máa kó ìrònú sínú àlámàrí rẹ̀ wọ́n ní gbogbo obìnrin tí ń bá ń ba ọkọ rẹ̀ nínú jẹ́ wọ́n ní ànábì ṣàlàyé pé àwọn obìnrin kan wà nínú àlìjánná tọ́lọ́wọ́n ọba aláàtí fi kalẹ̀ fún ọkọ wọn nínú àwọn hóró ayin àwọn obìnrin tẹ́nìkan ọ̀dọ́dọ̀ wọn rí tójú wọn fẹ̀ tí wọ́n yáàyè ànábì ni wọ́n máa ṣépèlé arábìnrin yẹn wípé ọkọ ti wá ńlọ wá ń dà láàmú ìwọ náà dààmú kò láyé ànábì lọ sọ bẹ́ẹ̀ gbogbo olùgbàgbọ́ òdodo tọ́lọ́run ti kára àgbéyẹ̀wò àlìjánná ìyàwó wọn ti wà nínú àlìjánná sí torí ọlọ́run ti dá àlìjánná u'iddat lil muttaqin ọlọ́run sì ti kó gbogbo tó fẹ́ kó síbẹ̀ ọlọ́run ti kó síbẹ̀ ìyàwó ẹnì kọ̀ọ̀kan wáyé ó ti wà lálìjánná ó kéré parí wọn fún níyàwó méjì ó ṣe polygamy ò ní choice ò ní rọrùn ò ní choice àmọ́ kò sí wàhálà nínú yẹn ilé ayé ń bí ni wàhálà ṣe kíni kò sí wàhálà náà wà là ń fa wàhálà torí kò sí wàhálà ní Kùránì àwa là ṣe dáadáa àwọ ọkùnrin àṣe dáadáa àṣe dáadáa yẹ kò jẹ́ káwọn obìnrin náà ṣe kíni káwọn náà ṣe dáadáa ní òjá ẹ̀ǹjọ́yìn rẹ̀ polygamy dáa púpọ̀ fẹ́ni tí máa ṣe déédéé ẹni tí máa ṣe dáadáa. ẹ wá rí ànábì ní látò sí imra'atun zawjaha fi dunya ànábì lẹ́yìn kéye obìnrin ọkọ rẹ̀ tó jẹ́ ẹni ọlọ́run yẹn kọ́mọ̀ máa nílà o nílé ayé o illa qalat zawjatuhu minal hurul 'ain tí máa nílà ìyàwó rẹ̀ tó wà nínú àlìjánná yóò máa wá sọ pé látò sí ìwọ arábìnrin yìí má fara ní ọ̀ndà aláàmú òjò sùn òjò fọkànbalẹ̀ qatalakillah ọlọ́run yẹyẹ rẹ̀ qatalakillah ọlọ́run yẹ àlùbáríkà yìí qatalakillah èpè ní ìsàdùà àwọn obìnrin wọn máa ṣépè lárábìnrin yẹn wọn máa wá sọ fún pé fa'innama huwa dakhilun indak wọn kàn fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ díẹ̀ kẹjọ máa sùn kẹjọ máa jí yushiku an yufariqaki ilayna díẹ̀ lókù tí yóò fi fiọ́lẹ̀ tí ó wà bá wa. obìnrin yóò máa ṣépè lóbìnrin ẹgbẹ́ obìnrin tí ì ṣẹ̀ yóò máa ṣépè lóbìnrin táyé especially tọkọ rẹ̀ bá jẹ́ ni ọlọ́run pé àfáàní àmọ́ yín hàn lè mà wọ́n náà mọ̀ pé ẹni rẹ ni mọ̀ pé nílé ayé ń bí àwọn èèyàn wọ́n máa bínú sí yàn àwọn táwọn lálìjánnà náà wọ́n máa ṣépè léyàn lẹ́yìn náà la tutalliqaha li ghayri udhr shar'i obìnrin ọgbọ́dọ̀ kọ́kọ́ rẹ̀ sílẹ̀ kọ́kàn jájú sílẹ̀ láì ní excuse tí ẹ̀sìn farabọ́ a ní òun ọ̀fẹ́ mọ́ kí ló dé ó ní kò sí nǹkan kan báwo kí ló ṣe fún ẹ kò tọ́jú ẹ onítọ́jú òun kò ránjẹ onírànjẹ kò bọ́ lásìkò oníṣe kò tọ́jú ọmọ onítọ́jú ọmọ kí ló dé òun fẹ́ lómi òun ti ní interest in love me anabi ni ayu mura'atin èyíkéyìí obìnrin sáà lẹ́tẹ̀ sáwọ́jà àtọ̀lá lọ́ba sọ fún ọkọ rẹ̀ pé ẹ̀kọ́ mi lẹ̀ mingeri máa bá a sùn láì nírísìn kankan faharamu aleha rihatul janna anabi ni èèwọ̀ ni kó gbóòórùn alijanna tẹ́lẹ̀ ní èèwọ̀ ni kéèyàn gbóòórùn kankan ìtumọ̀ ni pé èèyàn ò ní wọ alijanna táwọn èèyàn bá ń la alijanna kọ́lọ́mọ bá a la kọ́lọ́mọ sọ alọ́ máa ná obìnrin tí máa ń jọ́kọ́ lè jọ́ máa ń lẹ̀ ibo wọn ni yọ wọ̀ kó tó wà alijanna jama iná ọlọ́ kọ́lọ́mọ mọ́sà sọ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀ tí ó bá jẹ́ ẹni tí ń tojú lé ká tí ó jẹ́ ẹlẹ́bọ onígbẹ́rẹ́ tọ́wájú ń gbẹ́rẹ́ yọ wọ̀ ọ́ kò ní segin ni kò ní jáde mọ́ wọ́n ti jẹ́ ẹlẹ́bọ ńlá ẹlẹ́kẹrìnlá àtẹ̀tẹ̀sẹ̀ yánà làhú kí obìnrin kọ́ máa múra dáadáa fún ọkọ rẹ̀ sẹ́wọ̀n kó aṣọ tàwọn ọkùnrin náà ní oṣù tó lọ ṣé ẹ rí kẹ́yìn obìnrin kẹ́ máa múra yẹn dáadáa ṣé ẹ rí ẹ̀yin ò lè máa ṣọ tọkọ yín fẹ́ràn ẹ̀yin ẹ̀ lọ lè béèrè ni o wọ́n lè wọ́ṣọ kan kó rè pé ó ti múra
ọkọ máa wá wò pé irú àdáwò lọ́wọ́ wà nulẹ̀ yóò máa wá máa kò sékò nílé sọ fún ọ bíbélì ló sọ wá múra yamayama báyìí kí ni tó máa gbélé tó wá kó sára yín sìn ìwọ ló béèrè lọ́wọ́ ọkọ pé aṣọ wo mo lè wọ̀ tẹ́sán ọ̀tako tó jẹ́ pé ó lè ṣe kí ni ó lè máa fọ yín ní erí aṣọ tó dáa sọ̀rọ̀ àwọn aṣọ tó dáa yẹn ọkọ nìkan lónìí o tó o bá ti ń jáde kí ló gbélé ó gbé jẹ̀lúbáàbù ìró àti bùbá lẹ̀ lómi fẹ́ràn skẹ́tì àti blouse lẹ̀ lómi ṣe kí ni ńlọ fẹ́ràn àwọn aṣọ òde pé kan náà tún bẹ tó jẹ́ pé kò tí ì bá dì púpọ̀ àwọn aṣọ kan bẹ tó jẹ́ pé èèyàn máa yá obìnrin ọgbọ́dọ̀ máa wọ́n wájú àwọn ọmọ rẹ o aṣọ náà ni gbogbo aṣọ tó bá wọ̀ tí ó yọ gbogbo ẹ̀yìn rẹ bọ́lọ̀ ń ṣe dáa yóò yọ wájú rẹ bọ́lọ̀ ń ṣe dáa tí ó lẹ̀ mọ́ ọ̀la ọ gbọ́dọ̀ wọ́n wájú àwọn ọmọ rẹ obìnrin à ń bèlè tà sí àwọn ọmọ rẹ ọkùnrin ọ̀rọ̀ kan tó nìyẹn jama tó gbajúmọ̀ láwùjọ wa yóò ní inú ilé lòun wà body hug àbí ó yọ gbogbo wájú lẹ̀ tí ò sí yàtọ̀ láàrin pé ọbọ̀ra lẹ̀ ọwọ́ yọ gbogbo ẹ̀yìn lẹ̀ tí ò sí yàtọ̀ láàrin pé ọbọ̀ra lẹ̀ ẹnu pé fẹ́lẹ́fẹ́lẹ́ la kàn rí mbẹ̀ pé ọ̀sá wọ̀ nǹkan kan sá kódà kéèyàn máa wọ́n wájú àwọn ọmọ tẹ̀yìn bí sílẹ̀ ọkọ nìkan ni tó bá sì ti fẹ́ lọ pálọ̀ tó fẹ́ lọ lè mú kankan ó fẹ́ lọ sitting room ọ̀rọ̀ sọ ó ṣe kí ni ọ̀rọ̀ sọ kọ́ wa bẹ̀rẹ̀ àkọ́bẹ̀rẹ̀ lọ́kùnrin kọ́ máa wọ ọ̀yàn rẹ àwọn mùsùlùmá kọ́ yẹn ìgbádùn yẹn ọ̀rọ̀ sọ ọwọ́ kankan wọ̀ tó bá tún wọnú bedroom báyìí ó tún yan lẹ̀ yóò wá kú gbogbo tó bá fẹ́ àwọn aṣọ inú yàrá ọ̀tọ̀ aṣọ bedroom ọ̀tọ̀ aṣọ sitting room ọ̀tọ̀ aṣọ ọ̀tá ọ̀tọ̀ èyí gbọ́dọ̀ dàpọ̀ aṣọ bedroom ọ̀gbọ́dọ̀ wọ̀ ní sitting room ọ̀gbọ́dọ̀ wọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n wá ṣe kíni tí wọ́n wá kí ọ ibi ojú burúkú tí ń wọ̀ yín lánìí yẹn yọ mọ̀ pé subhanallah nítorí àwọn ṣe fún mu lágbẹ́já ni yàrá bòjá àwọn máa ń dà tó ṣe yẹn tí ọba ṣe masha Allah tabarakallah àlìjánu burúkú lè kọlù ọ tọmọ wíwí kúwì wọn ṣe rúkìá fa illa yasha Allah kó tó lọ ilé máa wíwí kúwì àdáwò lè báyàn àárẹ̀ lè ṣèyàn látara ojú àmọ́ ọkọ rẹ náà ló ní ọkọ gan wọn ní kó náà ṣe masha Allah ọkọ kan tó bá wo ìyàwó ẹ̀ tí inú rẹ̀ dùn kó ní masha Allah tabarakallah kí àlìjánu wọn bá ba ẹwà yẹn jẹ́ máa la kátó wá pé àwọn tí wọ́n rẹ́rìn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹkún ni wọ́n sun nínú ilé ayé àwọn mìíràn máa sunkún wọ́n sì ń rẹ́rìn àwọn mìíràn rẹ́rìn wọ́n sì ń sunkún ànílùgbàdì ayé o ànílùgbàdì èso o ká máa múra fún àwọn ọkọ wa ànábì ní obìnrin tó dáa jù wọ́tà sórùhù idha nadhara òun náà lóbìnrin tó jẹ́ pé tọkọ rẹ̀ bá ń wò inú ọkọ máa ń ṣe kí ni inú rẹ̀ máa ń dùn tó bá tẹ̀lé tiẹ̀ yóò máa dùn ìpè aṣọ rẹ̀ tó wọ̀ yẹn mo ti bọ́ ra kọ́lọ̀ mẹ́rin wá o àti ń kó bọ̀ wálé báyìí inú tí ọ̀nà máa dùn torí pé marriage ìdùnnú ni marriage ara tí ì jẹ́ kí marriage ó collapse tẹ́yìn bá ti ń rí ìyọnu ọkọ ọmọ fẹ́ràn yàn ọlọ́run ọmọ fẹ́ràn yàn látara ìmúra lásán lẹ́yìn náà kéèyàn máa ṣe dáadáa sí àwọn fámìlì ọkọ sórí bàbá ọkọ àti ìyá ọkọ nínú wọ̀tọ́ fẹ́ fún ọkọ rẹ̀ òun náà ní kó máa ṣe dáadáa sí wọn àtàwọn fámìlì ọkọ gbogbo obìnrin tí ì fẹ́ rí ìyá ọkọ ẹ̀ gbogbo obìnrin tí ì fẹ́ rí bàbá ọkọ ẹ̀ tí ì fẹ́ rí fámìlì ọkọ tí wọ́n máa gbé ọkọ rẹ̀ sá ẹ̀ rí i pé inú ọkọ máa bàjẹ́ àmọ́ kò ní lè sọ fún àbí kípa rẹ̀ ọmọ ká wọ́n ní gbogbo obìnrin tí máa ń fún àwọn òbí ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ òbí ọkọ rẹ̀ kí ń fún ta ní fún lẹ́tọ̀ọ́ yẹn ọkọ rẹ̀ níparí antahidda alehi idha mata arba'ata ashurin wa ashra tọkọ náà bá wá kú tó bá jáde láyé lẹ́yìn ìgbà tẹ́ ti sin lọ́hùn tán lẹ́yìn ìgbà tẹ́ ti jọ ṣeré lẹ́yìn ìgbà tí ẹ ti jọ lòfẹ́ lẹ́yìn ìgbà tí ẹ ti jọ sin lọ́hùn lẹ́yìn ìgbà tí ẹ ti jọ ṣàánú ara yín lẹ́yìn ìgbà tí ẹ ti jọ bímọ ọkọ náà wá kú ó tún ní ìwọ̀ kan lọ́rùn arábìnrin yẹn kí ni ìwọ̀ náà òun náà ni kó ṣe iddatul wafa kó ṣe òpó fún kó ṣe òpó fún oṣù mẹ́rin àti jọ́ mẹ́wàá obìnrin kan gbọ́dọ̀ kúrò nínú márèjì kan àfi kó jẹ́ pé ó ṣe òpó nílé ọkọ yẹn nítorí pé nígbà tọkọ ti kú márèjì ti ṣe kí ni márèjì ti court ìwọ tó kù lérí rẹ̀ náà ni pé kó ṣe òpó fún kó gbélé jòkó kó má lo nǹkan ẹ̀ṣọ́ fún odidi oṣù mẹ́rin àti jọ́ mẹ́wàá
lẹ́yìn ìgbà náà kò sí wọ ọkọ yẹn lọ́rùn rẹ̀ mọ́ tó lè mú dúró nítorí pé kì í ṣe ọkọ rẹ̀ mọ́ ìjọkọ̀ ti kú ní àárín wọn tó bá ti parí opó kó lè fẹ́ ẹlòmíì àmọ́ yóò máa ṣàdúrà fọ́kọ yẹn bí ṣe ń ṣàdúrà fún gbogbo àwọn mùsùlùmí àgbáyé gẹ́gẹ́ bíi pé àwa mùsùlùmí ajẹ́ra wa ládùúà bóyá afẹ́ra wa bí afẹ́ra wa mo wá bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala gbogbo tá a kàkálẹ̀ yìí jàmá ń lọ bíi mẹ́rìndínlógún bó ṣe pọ̀ tó yẹ jàmá bọ́lọ́run bá ní kí obìnrin ó máa mójútó ọlọ́run fẹ́ràn ẹ̀ ọkọ rẹ̀ ó fẹ́ràn ẹ̀ ọlọ́run ó kẹ́ láyé ọlọ́run ó kẹ́ lọ́run ọlọ́run bá Allah yóò wá fi àlìjánà kalẹ̀ fún kí ó wá sinmi sí látara ìtọ́jú ọkọ àti dáadáa tó ṣe sí ọkọ rẹ̀ ká máa tọ́jú ọkọ ká máa ṣe dáadáa sọ́kọ ká máa tẹríba fọ́kọ ká máa ṣàpọ́nlé ẹ̀ ó wà nínú nǹkan tá a fi wọ àlìjánà lọ́rùn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn ìyàwó wa kọ́lọ́mọ́sàbà ṣe wọ́n lọ́mọ àlìjánà gbogbo àwọn ọmọ olóbìnrin tán bẹ́ẹ̀ lé ọkọ kọ́lọ́mọ́sàbà ṣe wọ́n lọ́mọ àlìjánà àwọn àbúrò wa ẹ̀gbọ́n wa àwọn màmá wa kọ́lọ́mọ́sàbà ṣe wọ́n lọ́mọ àlìjánà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله